kí ló táwọn pastors ń dwell lórí giving tithes echo sound tó wà lórí ẹ̀ ó ti pọ̀ ju Christ crucified for all lọ. God bless you, sir. Seriously. Ó ti pọ̀ jù lọ ó máa ń ṣe mí bákan gbà mí kò ní ti àfipá ṣe mo ti lọ Amẹ́ríkà rí àti tó bí 4-5 times. For real. Lójú oorun mo ń prepare fún tójú ayé. Welcome to Smedia podcast. Welcome to Mystery. Showing on your favorite TV, Smedia TV. And I want to use this medium to appreciate all our loyal fans. And Vans, thank you so much for your support. Thank you so much for the love, for the care, for the prayer, for the share, for the comment, for the subscribe. We appreciate you a lot. Ẹ ṣé gan, adúpẹ́. If you are watching me for the first time, meeting me for the first time, seeing me for the first time, my name still remains the same, Stephen Adekunle. And if you are coming to this channel for the first time, please do good and do well to click on that subscribe button. Doing this, you'll receive notification whenever we drop in our video. On today's section, I want you to take your time to watch this amazing, funny section. And it's gonna learn, I'm very sure. So, as you all know, the title of this program, Mystery. We discuss things about mystery. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a kàn kì í gbé àlejò wá anyhow. A máa ń gbé àwọn àlejò tó ní nǹkan pàtàkì àti nǹkan tá a lè kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ láti bá wa sọ. So màá rọ̀ wá, ẹ jẹ́ ká create time wá láti wo ètò yìí lónìí pẹ̀lú àlejò mi pàtàkì. Don't worry, you'll know. So join me as I want to dive into this amazing section with my guest here. Ẹ káàbọ̀ sórí ètò sá. Smedia TV. Ẹ kú iṣẹ́. We're happy to have you on our show today. I'm so honored. Thank you, sir. Ẹ ṣé gan. So fún àwọn ènìyàn tó mọ̀ yín, especially àwọn tó ti máa ń tó rìn yín lórí social media dáadáa. So ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wà tó jẹ́ pé wọn ò ní mọ orúkọ yín gangan. Wọn ò ní mọ orúkọ yín gangan. So ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń sọ lórí social media. Orúkọ mi gangan. Yes, sir. Yàtọ̀ sí orúkọ orí social media. Okay. Orúkọ mi ni Stephen Ọládàpọ̀ Ṣògòọlá. Kò yé mi, Stephen báwo ṣé ẹ̀ ń sin mi jẹ ní àbí? Stephen orúkọ tí bàbá àti ìyá sọ mi. Irọ́ ni o. Stephen mo jẹ́. Wow. Ẹ ṣe dárúkọ Stephen ẹ̀ mo ní. Okay. Wow. I'm Stephen. Ṣé mi máa sanwó orúkọ ni àbẹ́yìn lè máa sanwó orúkọ? Ọmọ ọ̀jọ́ ló máa sanwó orúkọ fún májẹ̀mú. Ẹ má check ẹ̀. Okay, ká filẹ̀ bẹ́ẹ̀. Kó wà bẹ́ẹ̀. Okay. Ọmọ ìlú bo ni. Okay, now your name is Stephen Ọládàpọ̀. Orúkọ táwọn èèyàn mọ̀ yín sí gangan. Kábíyèsí. Orúkọ tí àwọn ènìyàn mọ̀ mí sí gangan ni Global Apostu. Bẹ́ẹ̀ni. Ọmọ ìlú bo ni Global Apostu. Ọmọ bíbí ìlú Ìgbẹ́tì ni mí. Ìgbẹ́tì, the Marble City in Oyo State, Nigeria. Wow. The Marble City. Yes. Kí ni reason tó fi ń pe Ìgbẹ́tì ní Ìgbẹ́tì? Because ìgbẹ́ wà nínú orúkọ yẹn. Okay, kò ṣe ìgbẹ́tẹ̀ ẹ̀rọ yẹn. Okay. Èṣù onífìgbẹ́rẹ́ wa lórí. Àmín. Ìgbẹ́tì yẹn, ọ̀rọ̀ kan ni wọ́n yípo sí Ìgbẹ́tì yẹn. Okay. Àgbàtì, ìlú tí àgbàtì. Imagine there is a war. There was a time that there was war. Okay. When strangers invaded the place. Ó ti yé yín. Okay. Wọ́n gbìyànjú. Ṣùgbọ́n àwọn ará ibẹ̀ ló borí. Wow. So wọ́n gba ìlú yẹn tì lọ́wọ́ wọn. Wow. That's what I know about it. Ẹ̀yin tẹ́ wá láti Ìgbẹ́tì tẹ́ ń wo ètò yìí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ fi ránṣẹ́. Ilé yípadà kò sínú tó fẹ́ sọ. Kò rí bẹ́ẹ̀. Wọ́n lè yẹ̀ wò. Kò lè argue. Kò lè argue.
Okay, tí n bá máa béèrè, iṣẹ́ wo gangan ni èèyàn láàyò? Actually, ó ti hàn nínú ìhùwàsí yín ní orí ètò lónìí. Táwọn èèyàn ti mọ̀ pé ẹni yìí kò báyìí lẹ́nu yìí ń ṣe. Ṣùgbọ́n ẹ jẹ́ kí a gbọ́ lẹ́nu yín. Iṣẹ́ wo gangan lẹ yẹ láàyò? Àwa lè rò pé comedy lẹ ń ṣe kó jẹ́ pé carpenter ni yín. So, ẹ jẹ́ kọ́kọ́ sọ ní èdè òyìnbó. Okay. I am a professional guitar player. Wow. Yes, I play guitar professionally, and also I am an agriculturist. That's what I studied in school. Wow. Yes, so mi ò bẹ̀rẹ̀ pẹ̀lú comedy. Ẹ̀bùn yẹn wà ńbẹ̀. Ó wà ńbẹ̀ láti ilẹ̀. Mo fẹ́ràn kí n máa pa àwọn èèyàn lẹ́rìn-ín. Láti kékeré mo máa ń ṣe drama ní church, school. Ṣùgbọ́n kò ń ṣe òun ni mo fi bẹ̀rẹ̀. I didn't start with content. I started content October, November 2023. Wow. Mo kàn ní kí n lẹ kábíyèsí mélòó kan sí online. Wọ́n dẹ̀ kó jẹ. Àti ìgbà yẹn, I just felt like I should continue with it. So I didn't start with content. I'm a professional guitar player. I love music so much, even though I didn't study music in school. And I'm still preparing to. And also an agriculturist. Wow. Okay, that is why tí tẹ́ bá ṣe comedy tó bá fẹ́ jọ bí orin, ó hàn nínú ẹ̀ pé ẹni yìí mọ music. Voice yẹn májẹ̀mú ni. Látòkè ni. Okay, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹ bẹ̀rẹ̀ content yẹn ní 2023. Yeah. But ó ti wà nínú yín tipẹ́, ẹ ti máa ń ṣe tipẹ́. Ìgbà tí ẹ dẹ̀ bẹ̀rẹ̀ tí ẹ wò pé ẹ ń ṣe comedy, jẹ́ inú àwọn òbí yín dùn sí? Inú wọn dùn sí. Wow. Wọ́n ti wà used to it. Wọ́n kọ̀ wò pé okay. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní post àwọn kíní ẹ̀yìn. So, wow. Inú wọn dùn sí. Wow. Okay. Kó tó di pé a lọ jìnnà kí máa béèrè ìbéèrè kan. Reason tá a dẹ̀ fi máa ń béèrè ni pé a máa ń jẹ́ kí àwọn viewers wa tó ń wò wá láti lè mọ̀ díẹ̀ nípa àlejò tí a gbé wá. Then láti lè mọ̀ bóyá wọ́n ní experience nǹkan tó ń sọ nípa ẹ̀ gangan. Ìjẹ́ ẹ dàgbà pẹ̀lú àwọn òbí méjèèjì? Bẹ́ẹ̀ni. Wow. Mo máa ń rí àwọn tó bá dàgbà pẹ̀lú àwọn òbí wọn méjèèjì bíi pé wọn kì í ní challenges, pé bọ̀tí life ni wọ́n máa ń live. Jẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí lọ́dọ̀ tí wọn. Ẹ sọ pé challenges na water. Ẹ sọ kí ni mo sọ yẹn? Challenges na water. Bẹ́ẹ̀ ló ṣe rí. Ó dàgbà pẹ̀lú òbí ẹ o. Ó dàgbà pẹ̀lú òbí ẹ o. Ẹ mọ̀ pé inú Bíbélì, Jésù sọ̀rọ̀ nípa àwọn méjì kan tí wọ́n kọ́lé. Ọ̀kan kọ́ sórí iyanrìn. Yes. Ọ̀kan kọ́ sórí àpáta. Ṣùgbọ́n ìjì kan wá fún àwọn méjèèjì. Ìjì kan wá, same ìjì. Fún àwọn méjèèjì. So challenges wà fún oníyà oníyà, oníbàbà oníbàbà. Challenges wà. Okay, ìjẹ́ ní péréte, ìjẹ́ lè bá wa sọ bóyá ìkan àbí méjì nínú àwọn tí nǹkan tí ẹ face ní bóyá dídàgbàpọ̀ yín tẹ́ ṣe ń dàgbàpọ̀, àwọn nǹkan tí ẹ face tí ẹ rò pé bóyá nǹkan yìí ó fẹ́ ṣe bákan díẹ̀ ṣùgbọ́n Ọlọ́run padà. Okay, àkọ́kọ́ nínú rẹ̀ ni mo fẹ́ràn kí n máa wà ní àyíká àwọn èèyàn, bíi having friends. Mo fẹ́ràn rẹ̀, ṣùgbọ́n bí èmi ṣe dàgbà àtàwọn àbúrò mi pẹ̀lú àwọn òbí wa, we were isolated. Torí teacher ni daddy mi. So ilé la máa ń wà. Ìwé ni o. Ilé la máa ń wà all through. Kò sí pé kò lọ play game kan àbí ball kan. Kí ni ìdí tí ẹ fi fẹ́ràn kẹ́ máa wà ní àwùjọ àwọn èèyàn? Ṣé kẹ́ lè máa rí ọ̀rọ̀ tẹ́ máa ń sọ yẹn sọ ni? Mo máa ń like kí n máa gbọ́ nǹkan táwọn èèyàn sọ. Kò sí bí mi ṣe ní pick one or two things nínú nǹkan tí mo máa ń sọ. So being isolated yẹn wá ti bá mi lára gan. But mo dé university, I used 8 years in school. Why? I did pre-degree. Okay. Which was 1 year. Okay. I strike for 2 years. Láyé Ajímọ̀ ní Lautech Ògbómọ̀ṣọ́.
I strike for 2 years, and my course was a 5-year course. Wow. Like I mentioned, Chai. Well, in 2012, I did 2020 go to Paris. Olódùmarè kọ́ lẹ́ máa lọ kábíyèsí. Lágbára. Thank God ẹ ti mú mi lọ síbi tẹ́ ẹ kí n ti bèrè. Nígbà tẹ́ wà ní school, mo mọ̀ pé kò sí ẹni tó máa lọ school tí ò ní àwọn ìrírí kan. Even gan kí bàbá ẹ ní owó jù bẹ́ẹ̀ lọ, wàá ní àwọn ìrírí kan. Kí ni àwọn ìrírí tí ẹ ní ní school? Àbí bóyá bí irú nsìn ṣàṣà ní ẹni tó máa lọ school tí ò ní àwọn mistakes kan tó ṣe. Irú èmi sìn àwọn mistake táwa yìí ṣe school a lè jẹ́ kí a ti máa jẹ́ kọ́mọ wá mọ̀ pé ọ̀gbẹ́ni tó bá dé school by, especially when it comes to friends, nípa ọ̀rẹ́ níní tó ṣe máa ń affect ìrìn àjò ayé èèyàn bóyá positive sí negative. Okay. Ara àwọn ìrírí tèmi rí ní school kò pọ̀ ná tó jẹ́ nǹkan tí ò dáa. Okay. Kò pọ̀ because using those 8 years in LAUTECH, the university, I did not work with any friend. Wow. And I'm going by my definition of friend. Tí bá define ọ̀rẹ́, bí mi ṣe understand ẹni tọ́rẹ́ jẹ́, mi ò ní any ọ̀rẹ́. So I was walking the streets alone. I would just go to class. Wow. Go to my hostel, go to church and come back to the hostel. So I lived that triangle life. So nǹkan tó jẹ́ nǹkan tí mi like tí kò wá òkè ni pé èèyàn lè máa gbé ìgbé ayé ẹ̀ nìkan. Mo feel pé ó ní many things tí mo padà realize pé mi bá rí kọ́ láàrin àwọn èèyàn. Tó bá jẹ́ pé ẹ associate ara yín mọ́ àwọn èèyàn. Associate ara yín mọ́ àwọn èèyàn. Mo ní àwọn ọ̀rẹ́ sìn tó yẹ pé a few of them mo ti ń lo ọ̀rẹ́ colleagues. Okay. Okay, colleagues yàtọ̀ sí friends. Yàtọ̀, yeah. Neighbor yàtọ̀ sí friend. Church member yàtọ̀ sí friend. Yes. So I have some colleagues, or maybe a few of them, that are doing well in certain things, skills to learn. So me buy anybody kàwé gan ní school. Màá kọ ká fúnra mi. Eléyìí tí mo bá ti rí kọ. So not mingling with friends, with people, and probably get a few friends out of them for positive impact. Okay, let's now go into your gift, because I see that the comedy you are doing online as a gift, because when I take my time to watch some of your videos, I see it as if ó rọ̀ yín lọ́rùn láti máa ṣe àwọn kinní yẹn. Okay, but English máa jẹ́ natural. Okay. Yorùbá máa jẹ́ natural. Ó pé ìrọ̀ àbí kò ṣe ìrọ̀ lọ́rùn. Ẹ ti ní àfilẹ̀ natural. So the gift is natural, and I just do my thing my way. Mi ṣe láti impress anybody. Yes, because I feel pé, when I started, even when I started having, ọjọ́ tí mo kọ́kọ́ ní bóyá more than 100,000 views ní TikTok, maybe my 5th video back then, inú mi dùn, I get. Okay. But mi ò feel like pé tí wàá dà báyìí. I just left the video there. Mo dey continue pẹ̀lú live. So ó kàn wà natural. Mi ò mọ bó ṣe ń wá, bọ̀ mo ti mọ̀ láti kékeré pé àti bá ó láwọn kọ̀ọ̀kan tí máa ń sọ àti nínú drama máa ń mú àwọn èèyàn rẹ́rìn. So the reason why it's been easy is because number one, it is natural. Number two, I am not doing it to impress anyone. And that is why even with the video, okay, I might edit the video for one ọdún. I will only 10 likes. I get my own 10k views, 20 likes. I don't used to feel anyhow. So I would just be like, okay, I want to like it. The video is meant for them. So natural so merely explain like my pattern. It's just from within. Okay, so with the
From that 2023 Yeah. till now, ìjọ ní àwọn bóyá challenges kan tí ẹ ti face because mo rí àwọn kan náà tó jẹ́ pé ẹ ní àǹfààní àti máa feature àwọn èèyàn ní time kan náà tó dàbí pé ẹ ṣe fídíò pẹ̀lú bí àwọn wòlíì àròlé nǹkan kan yẹn, ìjọ láwọn challenges tẹ́ ti face nínú, and then ó dàbí pé tún ṣe drop movie kan náà. Okay, yeah, what call feature me in the movie? Okay. So the challenges, I will just say, àti bẹ̀rẹ̀ nǹkan kò le, àti maintain it and improving it, òun níṣẹ́ bẹ̀, to be consistent. So our challenges the one there is consistency, because doing content, being a digital content creator, it requires you investing in it to get gadgets, to move around, to go see this person, to feature them. So ẹni tí kò wá ní ọ̀nà míì tó ń ti rí owó, ó máa le díẹ̀ fún. And meeting Wole Arole back then, it was just a blessing from God to me, because a great movie maker, Baba Abinibi, Okay. yeah, he's a producer, movie producer. One review maker, he now sent it to Wole Arole. Now look at this guy, what you used to do, okay. blah blah blah. And so Wole Arole messaged me. Already I have dropped message for him. Okay. So he met the message and he helped me a lot. Wow. He boosted my IG and a few featuring came for me. So one of the challenges is gadgets, improving what you are doing, the game. Over hard for most people, and I've experienced it, followed by using people like actors. If you want to improve your story, sometimes people will welcome you to the internet. They welcome you on the internet below a particular pattern. Now that same pattern, you have to improve it at the point. Do you about to improve it? Boring. When they see your video, what's your conservation idea? But when you come out in styles, use other faces, use amazing actors. Àwọn amazing actors yẹn gan ló wà léwà láti get bẹ́ẹ̀ ni ṣá. Torí kò sí amazing actors tó máa bẹ́ẹ̀ mú gàrí. Get bẹ́ẹ̀ ní century táwa yìí, generation wa yìí, kó kálukú yà jù kó sí ti room ẹ̀. Kò sí so it's hard. And that's why sometimes I used to take break. I can go for 3 months. For real? But to be major thing to run after. So going off sometimes, going back on. One that's a wow. You get creating content self. Bí iṣẹ́ lòun náà. Iṣẹ́ ni. Bẹ́ẹ̀ni. Tó dẹ̀ lówó lórí. Tó lówó lórí dáadáa. To find a way around it. Ẹlòmíì ò ṣe nǹkan mi, ohun tó ń ṣe náà ni content yẹn ló ń ṣe. Just the content. So nǹkan tó bá máa create, ẹni tó bá fẹ́ go into content creation, then tá bá sọ content creation, digital content creation, spoken word wà, motivational videos wà, comedy wà, I get music content wà. So you choose what you want to be doing and be consistent with it. So in my plan, that's one of the things Temiri to be experiencing me. That's like a little bit negative. I was not prepared for it. I didn't plan it. When I was in Lautech, most big celebrities bury content. Wow. When I was in Lautech, so like Tobere, Moni, there's a celebrity now. I don't have to mention him. Okay. He's big. People close to him. On forward videos, so you step like about repost today. Me tell you anyhow go. Because everyone gone, well known everywhere. But that time in school, I was not saying need for post killing. So it become very that time
mo kàn bẹ̀rẹ̀ ní 2023 ni I recorded a video I just felt like mo ṣe post there mo round comments tó wà ń bẹ̀ bí àrùn kan rẹ̀ are you people laughing in real life? àbí ẹ̀ fi mi ṣe yẹ̀yẹ́. So when I saw that we're rẹ́rìn o blah 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 wọ́n máa ń pa àwọn èèyàn lẹ́rìn lóòótọ́ first second third I think the 5th video just had thousands of views and I said and people used to reach out to me wow this is your content I've been having a bad day but you just eased up my clinical wórówóró tá a wí tún ease ẹ̀yìn up ẹ̀yìn mọ̀ tún wá emotional yàtọ̀ ní ohun tí mo ṣe tán tí mo lọ jẹsẹ̀ mọ́ àbí yan tèmi okay so I said okay beyond myself beyond the player I think there will be people that will love it àwọn èèyàn ti bù mí lówó rí pé this particular content I love it send your account details ẹ̀rọ máa rẹ́ pé gbàm irọ́ ni o ẹ̀ ká náà lọ ṣe TikTok fún comedy báyìí ó jí before ẹ jí lẹ́yìn ẹ ti àgbáwo ní online so like that beyond the player so ẹ tó bá máa wọnú content lọ should be prepared that's just what I would say should be prepared because tó bá ti kọ́kọ́ go viral fan wà á ti kọ́kọ́ wà á jó viral padà báyìí àkọ́ jó padà sí wípé ó yá àti rí clap for Jesus now ẹ wá present kan tó mọ́kànlá lọ́wọ́ báyìí ara ọ̀kan tó bá di jù fún comedian ni kò ti crack jokes náà kó wá ní okay where is the funny part sá ẹni pé mo ní sọ bí tó funny sá o ti tẹ́ bọ́ nìyẹn you get tàbí kó post káwọn èèyàn ní aṣọ òní nǹkan míì tó lè ṣe ni. pé bọ̀bọ̀ yìí àtàbí káwọn kan comment pé o tí à ń gbọ́gbọ́n tó fi ń sá fún chef organizer yìí ẹ lọ fún mọ́rúwá comment section yẹn dẹ̀ bad. So bad gan. So that's why I used to a guy was abusing me on the internet ní ọjọ́ lórí IG. I'm about to ask pé ṣe ti witness the bad comment. àìmọye ẹ tó bá tún fẹ́ create content now be ready for that. Be ready for that. Now you know imagine seeing someone on your page like what's this one doing? You better go and find good script. mo máa ń wò pé ṣé kò ń ṣe bákan náà ni gbogbo wọn ṣe máa ń ronú ni fine ẹni tó drop bad comment yẹn ó máa rí good comment táwọn yẹn náà sọ ń pa ẹnìyẹn o ṣé kò dá lójú tí ẹ ní. ẹ̀mí ìwèrè ni. as in ẹnìkan á post nǹkan àwọn yẹn máa sọ pé well done good job I learned from this I do this ìyá ní nonsense ẹlòmíà ní nonsense ẹlòmíà ní as in. ìrìn àjò tiẹ̀ ló ń kọ yẹn ohun tó ń jẹ́rí ohun tí kálukú bá ń bá fà lọ́wọ́ ó máa ń affect commenting. bó ṣe break out. aggression ẹlòmíì ń gbé bọ̀ pé nonsense kí ẹlòmíì rí president báyìí nínú àwọn olè òun náà sì fẹ́ bùn lówó ó ti yé yín ọlọ́run jẹ́ kí orí wa kó kú. ọlọ́run jẹ́ kí orí wa kú. torí àwọn tó máa ń comment rárá èmi ò wọ́n explain anything for anybody. Whatever you say about me is a perspective, and your perspective can never be my reality. Anything tó bá mọ̀ pa mi believe ẹ̀ ìwọ ló ń stress. That is for your own. Ìwọ ló ń stress ààrẹ máa bá rẹ̀ argue máa explain torí gbogbo wa ò mọ̀ra wa rí. Sir, you didn't know your parents before you got to this world. Yes. Your parents did not know you. Àdàgbà ẹ̀ mọ̀ra yín ni wọ́n sọ pé mọ́mí yín lélẹ̀. èmi ni mọ́mí ẹ̀. torí pé ẹ̀sìn wà lára òde wọn so but for family a kò máa feel emotions kan wà á mọ́ra wa rí normally. They were just channel for us to our parents mọ́mí wa daddy wa channel láti dé ayé yìí ni wọ́n. A mọ́ra wa rí wọn ò ní béèrè life yín lọ́wọ́ mi tàbá kú. Wọn ò dẹ̀ ní béèrè tọ̀dọ̀ mi lọ́wọ́ yín. So we all met here. Believe anything about me. I know the real thing. I know the things I need to work on. I know the things I'm battling. So, we need the explanation. Because a lot of people lack, I don't know, their manner of, I don't know, the way they. Ẹnu dẹ̀ ni gbogbo kìíní yẹn o. Èmi ilé máa. Tábà dérí láti ń bá lọ bọ́ kìíní yìí lẹ́sà. Ọpẹ́lọpẹ́ Jésù náà gbogbo ẹ̀. Ẹlòmíì tó comment téèyàn bá gbà mú
Tó bá ti wò pé ojú anybody gent. I have a brother. Ẹ̀gbọ́n mi ni wọ́n and he's my manager. You know, for this entertainment stuff. Maybe you want to go out, sure. MC, blah blah blah. Máa sọ fún ọ pé Ọlọ́run ní jẹ́ rí ibi tí máa ti dalẹ̀ rú. Tí mo yọ ẹ̀mí Apostu àbí ẹ̀mí Jésù. Màá fi sọ́wọ́ yín. Màá wá lo àsáré lo one on one. Èmi ò ń jà. Mi ń jà. Torí mi ò wá sínú ríǹgì mi níbẹ̀ ṣe báyìí. Màá kàn wọ ẹgbẹ́ yìí tí màá wọ ẹgbẹ́ yìí. Ní bá fi lè sáìtì igi. Ẹ bá gbọ́ and Jesus wept. Ẹni tí mo bá jà last ojúgun ẹ̀ báyìí. Kẹ́ ẹ mọ ojúgun, what's the English of ojúgun? Hospital ni sá. Àti gba ẹ̀mí tó gbé èmi gan rí ẹ̀jẹ̀ lọ́jọ́ mo gbé tó bá lọ kú nǹkan kí ni you need. So mi ń jà tí wọ́n á ti rí mikra driver bla 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 ìwọ kan ní ìdè ṣe kíní kan ẹlòmíì báyìí ẹ ṣàyẹ̀jẹ̀ fún scope ṣáìdì bí ẹ fọwọ́ tẹ bí ṣáìdì tí ẹ fúnra yín ẹ máa tẹ bá ṣe gidigidi ẹ bá rí pé ó máa dùn yín. Bẹ́ẹ̀ni yes. Tó máa fún yín lẹ́sẹ̀ ń bẹ̀ ẹ̀yin ẹ máa faint ni. Ok ibi báyìí. Scope ni ẹgbẹ́ etí méjèèjì báyìí ẹ kàn tágẹ́ẹ̀tì bẹ̀ kábíyèsí. Tó máa gbàyàn lẹ́sẹ̀ ń bí. Sá ẹ máa wúrà àwọn fídíòs kan ní Instagram tàbí YouTube tàbí TikTok táwọn méjì àti máa jà wọ́n ti máa súnmọ́ yìí fúnra wọn fún bí 1 minute tí yẹn bá kàn rí ọwọ́ curve lọ síbi ẹgbẹ́ akàn lọlẹ̀ gbà kò dẹ̀ sí kìtẹ́lẹ̀ ó ní àwọn ẹlọ́kànpá boxing ó láwọn secret kan. Ó láwọn point kan tó lè gbá. Tó bá gbá yín bí ẹni tó ti train dáadáa ẹ̀yìn ọrùn báyìí níbi side rí báyìí. Tó wá gbá gidigidi fún 5 times ẹni ẹ lè wà paralyzed. For real? Yes. So nínú ring you are not allowed to punch your opponent níbí báyìí. Wow. Gbogbo ẹ máa wà paralyzed. Ó máa seize gbogbo system. Àlẹ́ mi ò ń jàsẹ̀ mi ò dúdú ẹlẹ́jà tó bá ní wèrè ní mí wèrè náà ní mí jẹ́ra lọ sí wèrè lọ́nú lé ṣé kí n fi wèrè jẹ́sẹ̀ mú ó dájú wèrè inú ẹ̀wọ̀n lọ́wọ́. Ọlọ́run. So the planet is not hard. So very soon the world will know that there's a guitar player. Wow. You know, I'm not worried. I'm working towards bringing up. I enjoyed one video that you posted. You're actually playing guitar like this. I was even thinking, abẹ́ni yín ṣe ṣeré ni àbí, but voice yẹn ó jẹ́ kí n máa ẹni yìí mọ̀ nǹkan tó ń play, ó mọ̀ nǹkan tó ń. I love guitar. Wow. Much. Yes. Wow. Ẹ̀gbọ́n tó ń ṣe interpreter pẹ̀lú yín bọ́lẹ̀ ti rí wọn. Evangelist Shiki. Evangelist Shiki. Ziki ni ṣùgbọ́n ahọ́n wòlíì ni Shiki yẹn. Shiki. Yóò yé yín. Evangelist Shiki. Ta ló anointing? Ẹ mọ̀ pé ìfàmì òróró yàn wà. Okay. Ìfàmì epo náà wà. Epo pupa. Ẹ ti gẹ́ẹ̀tì ẹ̀ jù. Bible student ní ìfàmì epo yẹn la fi yan àwa. Bẹ́ẹ̀ ni. So mo kàn rí miss call lọ́jọ́ náà. Àwọn wo ló fi yẹ̀ yín? Ní tẹ́fẹ́ máa wá díẹ̀ yẹn. Àbíyèsí. A dẹ̀ máa pẹ́ bí o. Silent voice ni. Mo kàn gbọ́ kí ni mo kọ́kọ́. Ṣẹ́rí call yẹn wà direct. Mo kọ́kọ́ miss ẹ̀. Mo lè miss call yẹn. Mo kàn dá ìnọ́mbà yẹn bára. Wọ́n ní a fẹ́ rán ẹ lọ bí báyìí. Mo lè get àwọn location yẹn báyìí. Mo kàn bẹ̀rẹ̀ ni. Láì ṣe mọ́ sí. Àwọn evangelist wa ń kọ́. Wọ́n ní wọ́n máa join ẹ̀. Wọ́n máa join ẹ̀. Ibẹ̀ evangelist Shiki ti join. Ó kàn reach out náà ni. Ó ní lórí TikTok. Wow. Lọ́dún yẹn lọ́run. Ó ní okay bàbá mo like àwọn ló ṣàkábíyèsí ẹ̀. Mo dẹ̀ nǹkan kan dẹ̀ ń sọ èmi gan nú pé mo ní ìwọ ni ẹni náà. Wọ́n ti bóun náà sọ. Májẹ̀mú kan jáàmù pé ní. So èmi mo wá yan òun. Epo pupa. Mo yan òun. Wọ́n yan ẹ̀yin yan àwọn. Bẹ́ẹ̀ ni ṣá. Make disciples.
àwọn táwọn ṣe máa yàn pọ̀. Made the disciple. Wow. Bẹ́ẹ̀ni. Wow. Because actually, both of you are doing. If tí ẹ bá ṣe pé something, ìyá rò pé bóyá ẹ̀gbọ́n àtàbúrò àbí bóyá àdúgbò kan náà lẹ ti jọ dàgbà pọ̀. Wọ́n ti wá mọwọ́ yín gan. Actually, I don't know, but for me, being an instrumentalist, a singer, I've been to so many churches, most especially Orthodox Church, CAC, You are Equa. ní experience àwọn. Video kan bẹ́ẹ̀ tí mo ṣe ń gbà kan tí experience mi ni mo fi ṣe kí ni ẹ̀. Bí pastor yẹn ṣe ń preach lọ́wọ́ ẹ̀ gé. Wo gbogbo ènìyàn wá káriwo wá ké gan sa. Èmi bá ní kí n máa fún wọn ní soft music ní background. Wọ́n dẹ̀ pè mí lọ church yẹn as keyboardist ni o. Okay. Ipe ẹ̀wọ̀n kí táwọn Joshua Ẹ̀nà kó lè. táwọn Apostu Joshua sẹ́mi àwọn preach. Ẹ̀nà background sound gbọ́dọ̀ wà. Ara àwọn èèyàn á fi lè. Mo ṣe ń tẹ kíní ẹ̀ lọ́wọ́ ẹ̀. Bàbá yẹn ni ọmọ tó ń tẹ keyboard yẹn ṣé mò ń kọrin ni dídé ni mo dárùn. Darapọ̀ mọ́ ìjọ lọ darapọ̀ mọ́ àtọ́ Ọlọ́run ní jẹ́ kó o fògbé ẹ tẹ keyboard mo ní mo gbé. Báwo yẹn ṣe plug ojú ni mo ní Mo máa dárò. ilẹ̀ lanu agbára èṣù mo fẹ́ dọ̀fẹ́ yàn ẹ̀sà kìíní yóò ti sẹ́. Àwọn èèyàn kan wo preacher mi lọ́kàn wo ẹsẹ̀ mi dẹ̀ ń ṣe báyìí lórí ìrẹ́lẹ̀kì. Wàlẹ́ ó tọ́ ni. Wọ́n ní ṣé mò ń kọrin ni kí ló ń play keyboard sí gangan. Ọlọ́run má jẹ́ kí ẹ fògo yín tẹ keyboard. A fẹ́ gba ògo wa òun tẹ keyboard. So gbogbo àwọn kìíní yẹn. Ẹ fẹ́ gba ògo lọ́wọ́ ta ni. Mi ò mọ bí tó gò yẹn máa ń lọ láti January to December. Ògo tèmi ń bẹ lọ́wọ́ tèmi kó ló wá jẹ́ ó shine ló kù báyìí. Àbí. January to December Olúwa ń bo la dèmí mọ́ èmi máa lajú ni dèmí mọ́. For real? Dèmí mọ́ bí kankan. Ẹ bá ti túra yín tán ká gbàdúrà oríire gangan kí Olúwa jẹ́ gbogbo ẹ̀ búyọ. Pé ibi tó yà dèmí mọ́ yẹn ẹ watch most churches now. Nǹkan tó máa gbà ní January nìyẹn. Nǹkan tó máa gbà ní December. Olúwa ń bo la dèmí mọ́. So irú àwọn bẹ́ẹ̀ ló máa ń jẹ́ kó bú Christianity. And now message of the cross ó simple Christ crucified for all. That's the message of the cross. Any other thing like conference ni you need how to make money, how to do clinical, you have to have a skill. Conference, yeah. That's the message. Christ crucified for all. Gbogbo dèmí mọ́ bí kan yẹn. You did something. You did one content online. Difference between American pastor when preaching and Nigerian pastor. Bẹ́ẹ̀ni. Mo ti lọ America rí àti tó bí 4-5 times. For real? Lójú oorun. Mo ń prepare fún tójú ayé. Ṣé get bẹ́ẹ̀? A máa ń lọ. Kí má ti sùn báyìí airport yá nìyẹn. Àní wọ́n lè ṣe service sà. Wọ́n ọ̀dẹ̀ nílò ju 1 hour lọ. Á dẹ̀ dàbí wà pé ti wà ń bẹ̀ láti last week. Mi ìmọ̀ bọ́ sí kíní. Between that 1 hour. Singer máa wá very humble. Akọkọrin. Can we lift our hands wherever you are now? Worship God in the spirit. Àwọn òyìnbó yìí pé wọ́n dẹ́ ẹ̀pẹ́ sunkún. Èèyàn ń sọ̀rọ̀ lọ́wọ́. Ó ti inú service wọn mo ti mọ̀ pé o lè gbé orílẹ̀ níbọ̀ ẹ̀ báyìí. Ẹni tó mọ̀ rí kò dẹ̀ ní ṣe nǹkan fún ẹ. Kò dẹ̀ ní ṣe nǹkan fún ẹ. A sọ pé sorry. Jesus is coming soon. A máa rẹ̀ dákẹ́. Ẹ tẹ nìkan mọ́lẹ̀ níwájú church ní Nàìjíríà. Lẹ́ni tí wọ́n kó àjọ fún. Animọ́mì John ṣe ìyá wèrè. Ẹ fẹ́ sọ pé ẹ̀mọ̀kẹ́ tẹ̀ mọ́ mò ń wọ́n bẹ́ẹ̀ sẹ́ rí ó di ọjọ́ kan lẹ́ni tẹ́ ẹ máa jẹ ìyanu ministry yìí. A máa wojú ara wa nu Jésù. Ara ń kan everyday. Nàìjíríà. Kò sí nǹkan tó fẹ́ sọ. So worship leader tó di praise the Holy Spirit nílùú òyìnbó ń tẹ̀. Àkàn máa gbọ́ ni. A tún sọ àwọn ọ̀rọ̀ tó lágbára ó ti ṣe rehearsal ó dẹ̀ ti pray. Ó ti ṣe rehearsal ó dẹ̀ ti pray. A sọ pé I need us to worship God not for the bread that he gives but for the bread that he is. Body start máa tẹ̀kí nìyẹn. Ara yẹn ti lè máa sọ kálukú àti sunkún yó. Wákàn ti kọ 1 or 2. Pastor kan máa dé ni. Thank you, Brother Mark. That was a wonderful presentation. A wonderful ministration. So I want to tell you as you go this week, do not lean on your own understanding. The Lord bless you in Jesus' name. That's all. Nigerians are. Àwọn sound engineer wọ́n set ní Saturday o. Mike yẹn àkọ́kọ́ kọrin fún 2 hours ní tiẹ̀. Wọ́n máa ti sẹ́ta ní Mike yẹn àdákẹ́ bí wà kóhun ti ṣiṣẹ́. Wọ́n máa ti fẹ́ mú dọ́dọ̀ pastor. Pastor and tb. Bro Mark
ṣe bẹ́ẹ̀ set kìíní ẹ̀ lánàá àwọn engineer kan máa lo 2 hours láàárọ̀ Sunday ẹ máa gbọ́ o wọ́n ti lo 2 hours yẹn tán ẹ tó fẹ́ kọrin òun máa pẹ́ dé àwọn máa sweaty ẹni tẹ́ bá dẹ̀ ti rí wájú tó ń ká apá aṣọ kò mórin ẹ ṣàwò mórin ó ti ká apá aṣọ sókè. Holy Spirit tó bá sọ̀rọ̀ ní during the week I was Holy Spirit help me ẹ mọ́ ràn mí lọ́wọ́ àwọn ọ̀yẹn lẹ́yìn ìgbà tí engineer ti lo 2 hours tẹ̀ tán òun náà wá tún máa lo another 2 hours ó jẹ́ how many hours? Ó jẹ́ 4 lọ́jọ́ Sunday Jésù gan sinmi nígbà tí wọ́n dá kinní tán ní back then ọjọ́ Sunday yẹn ó sinmi. wọ́n sinmi ebi ká kàn míìtì ká yin Olúwa ni a wá bẹ̀rẹ̀ àwọn èdè burúkú ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ju ọwọ́ wa sí ọba àwọn ọba bẹ́ẹ̀ mi ti máa ń ṣe lélẹ̀ àti ju ọwọ́ wa sí ọba àwọn ọba after 30 minutes ṣá máa jù lọ ebi tí ọwọ́ wa bá yọ bọ́ sí bẹ́ẹ̀ kọrin à ń jù lọ Mr. jùlọ orí ibú ìyà tó jẹ ní after service ni wọ́n ìyà tó jẹ ni wọ́n fi ṣeré wájú after 1 hour àwọn kan ò dẹ̀ ju ọwọ́ yẹn o wèrè kọrin tó bá yá kò mọ nǹkan tó fẹ́ kọ ó ti TikTok ló kàn ń wò lórí ìwé a wá lọ orin tó yẹ kó kọ láàárọ̀ Sunday ọ̀làlẹ̀wọ̀ láṣọ simple song everybody akọ ẹ bá fẹ́ yin Olúwa rẹ̀ a wá lọ náwó rí orin ikú láàárọ̀ Sunday wá gbọ́ ikú ń pa lọ́sàn-án màá kọ́kọ́ gbọ́ wálẹ̀ pé màá kọ́ lọ́ọ̀kì everybody akọ́ lọ́ọ̀kì fóònù ẹ̀ lọ àwọn tó máa ń tẹ fóònù church pé ikú ń pa lọ́sàn-án ikú bò ikú ń pa lóru tó bá ti kọ yẹn táwọn èèyàn kọ inú ẹ̀ máa dùn pé even without rehearsal àwọn èèyàn dẹ̀ kọrin a tún fi ogun back ẹ̀ up kò sógun yé ó ti kú ṣé òun ti Ọlọ́run nìyẹn bákan ya á wá wọ ilẹ̀ Yíbò lọ Abia State kò dẹ̀ lọ́bẹ̀ rí o orin tó fẹ́ kọ yìí 2 lines péré ló mọ̀ ń bẹ̀ á wá lọ gbé akaya line 1 aka Jehovah name ma line 2 kò mọ yókù mọ́ wàá máa go worship him tó bá kọrin yẹn parí wàá jìyà ìyà yẹn pọ̀ sí ni o worship who kọrin yẹn sájọ lọlẹ̀ Yíbò rí ni táwọn ìjọba ti rí pé kò kọrin yẹn mọ́ àwọn akàn á the lyrics tí wọ́n ní wọ́n á tún bẹ̀ wá gbọ́ akaya aka Jehovah name ma ọ̀nà Ìbàdàn yá ìlérí Olúwa àṣẹ ọ̀nà Ìbàdàn ní orin Yíbò ẹni tó máa wá lead the prayer làbáyé gbogbo ẹ̀jẹ̀ wàá gbọ́ aṣọ́nà ẹ̀ tí gbogbo ọ̀nà yẹn ẹ̀mí Ọlọ́run ló fi orin yẹn sí ẹnu àwọn choir wọ́n ní ọ̀nà Ìbàdàn yá wàá parí mi ò ní tú àkàkàyà yẹn lẹ́nu ebi Yíbò lákàkàyà àwọn àtúnṣọ́ di tongue ní tiwọn máa tú àkàkàyà yẹn during midweek service gbọ́ ọ̀nà Ìbàdàn yẹn wàá parí Olúwa oríire mi tó wà lọ́nà Ìbàdàn ẹ̀mí mọ́ gbé mi lọ ebi títí ìrọ̀lẹ́ á parí service ìgbẹ̀lẹ̀ tí máa rí àwọn church kan kálukú á máa wọ́ lọlé wọ́n jẹ́ kanra mọ́ mikra driver ni ó mọ̀ kanra mọ́ ó márùwá Nigeria service time tó bá ti wú èmi ń lọ lé tèmi nù. For real. n ò kọ time sínú Bible ẹ péjọpọ̀ kẹ́ẹ̀sìn Olúwa ni tẹ́ bá ti wá fẹ́ yọ ẹ̀mí tèmi ẹ má bínú èyí lọ sí fellowship yòókù nílé àti pé online viewers gan ni àwọn ọmọ ṣe ń gbà mí ká fi mọ́ waste data church torí tó ìwà sí online viewers ta ló máa wo kíní tó ń stream so. Okay kẹ́sì máa fi waste church. ká fi máa waste data church ẹ mọ̀ kí tí gbogbo wa bá lọ church kò sẹ́ni tó máa view ẹ̀ so ká fi view ẹ̀ ẹ̀yin máa wá jókòó sílé ká fi view ẹ̀ 30 sìnkìní ẹ̀. akíyèsí wèrè wo. ẹ̀mí mímọ́. ayérayé ó ní agbára sá so I've been to churches àti lọ tẹ guitar àti keyboard ní different churches. ẹ ti wà London ìsọjí rí. ìsọjí àti tìta gbangba àti ti kọ̀rọ̀ mo ti lọ ìsọjí gan sá. wọ́n ti pè yín jáde fowó rí. ẹ rí ibi tẹ́ fẹ́ jẹ́ ìjókòó dáadáa torí 30s ní kíní tẹ́ tún bí yẹn. Jésù kò ní ká gbowó. Ó ti yé yín. For real, for real. Jésù ní agbowó. Ó ní ẹ lọ ṣe ẹlẹ́rìí mi that's all. Kí ni ẹlẹ́rìí rẹ̀? Ẹ ló gbogbo àwọn tẹ́ bá ń bá sọ̀rọ̀ lọ́wọ́. Ìròyìn ayọ̀ kan la mú tọ̀ yín wá. Mo pàdé olùgbàlà kan. Òun ló sọ ayé mi di rere.
kókó evangelism náà nìyẹn wàá wá ṣe àwọn experience ẹ mo ń ṣe báyìí tẹ́lẹ̀ mi ò ṣe mọ́ ó lè ràn ẹ́ lọ́wọ́ pàṣọ 1 or 2 that's all wàá gbàdúrà pẹ̀lú ẹnìyẹn kò ṣe èyí gan lẹ́ máa yẹ ẹnìyẹn padà ẹ lọ mọ gbàdúrà lọ fún ó ti evangelism ò jù bẹ́ẹ̀ ìdí tí wọ́n ti ṣe yẹn Ọlọ́run ló máa lọ ṣe yòókù. that's the good news ẹ̀yin kan plant seed ni àmọ́ ńgbà tí ẹ̀yin kan plant seed ni Ọlọ́run ló máa jẹ́ kó germinate òun lá máa wẹ̀ tẹ̀ ẹ̀yin náà dẹ̀ máa intercede fún ẹnìyẹn nínú ilé tiyín. kò ń ṣe by force dandan. ok ẹni tó bá fẹ́ dá new church lẹ́ẹ̀lẹ́ ni kí ló dé tí wọ́n ń kó mẹ́mbà láti ibì kan ibi tí wọ́n lọ tẹ́lẹ̀ wọ́n á kó àwọn mẹ́mbà bẹ̀yẹn tó bá fẹ́ dá new church lẹ̀ àárín ọjà lẹ́ máa wọ̀ lọ ẹ lọ máa bá àwọn tó ń mu igbó ẹ máa wàásù fún wọn that's a renewed life gangan tẹ́ bẹ́ẹ̀ ṣe wúwà practical ẹ máa lọ sáwọn villages ìgbèríko. àwọn tí ò tí ì mọ Jésù. ohun táwọn rí adbọ́nkè ṣe nìyẹn. ló jẹ́ pé òkú ministry kan ẹ mọ̀ táwọn èèyàn wá pé ẹ sàmì lè ra òróró àti epo tí n bá fi lè ra òróró kíní ni power oil tá a fẹ́ fi jẹ bàbá dòdò kò ní di aṣọ ìkélé tẹ́ḿpìlì ti fàyà sá ó ní everybody ó kúnlẹ̀ kò ní di priest mọ́ but just to have a shield on us na pastors ṣe wà only I will give you pastors shepherds just to caution us àbúrò àti shepherd bá fẹ́ wá dé mi jẹ owó tí ó bẹ́ẹ̀ gbọ́n mi gbẹ a máa gbọ́ ohun tí mo fẹ́ ṣe yìí mi dẹ̀ ń ṣe o DJ YK nìyẹn àwa ti wá lọ program lórí pé tí wọ́n ti gbọ́ mi àdẹ̀ ń gbowó lórí òkè wa yìí o ṣùgbọ́n gbogbo ohun tó bá ká mọ́ ẹ lápò bike money ló ká mọ́ mi lápò sá. ilé filẹ̀. mo ti lo àwọn gbàgbọ́ wèrè kan rí. for real. wọ́n tó bá lè fi ohun tó kù lápò ẹ̀ dán Olúwa wò. ìgbà yẹn dọ̀dọ̀yọ̀ sí ni nígbà yẹn ohun tó kù lápò ẹ̀ ó lè fi dán Olúwa wò kó ohun tó máa ṣẹlẹ̀ láàrin wákàtí méjì. a fi 1000 yìí ká fi lẹ̀. ẹ bá ń gbọ́ thou shall walk mo rìn láti crusade grand délé ni ó fi kíni dán Olúwa wò Olúwa mọ̀ wò kí èyí. And that's the purpose of reading the Bible yourself. That is the purpose of reading the Bible yourself. Reading it for yourself. Understanding the word of God by yourself. And Christianity. Èmi pray kan Olúwa mo ní Olúwa t'Olúwa bá máa lò mí as preacher gan. Kí ló táwọn pastors ń dwell lórí giving tithe. Echo sound tó wà lórí ẹ̀ ó ti pọ̀ ju Christ crucified for all lọ. God bless you, sir. Seriously. Ó ti pọ̀ jù lọ. Ó máa ń ṣe mí bákan gbà mí kò ń ṣe àfipá ṣe. Mi ìfẹ́ lè sọ iye ìgbà tí mo bá fídíò kan pàdé tó sọ̀rọ̀ nípa ìjọba ọ̀run rí. ọjọ́ wo lè ti gbọ́ káwọn èèyàn preach nípa the book of Revelations. àfi kí n máa gbọ́ eléyìí. tí n bá gbọ́ bóyá àwọn white men ló sọ àwọn white men máa ń rí lórí social media. ìjọ Olúwa ò look healthy and strong mọ́ àdẹ̀jú 21 years old lọ. issue owó yẹn ó máa ń bí mi inú gan o mo ti lọ sórí òkè kan rí mo kàn ń gbọ́ èmi máa jókòó straight ni tí wọ́n ti kọ́kọ́ pa mood prayer yẹn gan. Okay, ó máa ń ṣe yín. Yes now. Kí ẹni yẹn ti pray ká ti gbàdúrà gan. My spirit would have been lifted. I swear. a kàn sọ pé wo mo rí ẹ̀yin márùn kan tí Olúwa ní kẹ́ 100,000 rúbọ. gbogbo energy mi gbogbo even gan faith mi máa lọ. kì í ṣe Olúwa ló ní 100,000 rúbọ. ẹ announce pé ẹ fẹ́ ṣe project kí kálukú mú tó bá ní wá. Very simple. àwọn Peter àwọn Paul wọ́n ní wọ́n kó àwọn èèyàn jọ kálukú dá nǹkan tó ní ìgbà yẹn ló máa wá pín. Don't go beyond budget. Then most àwọn pastors tó wà ń sìn wọ́n ní iṣẹ́ mi. I get and it's very bad. Wọ́n dẹ̀ fẹ́ achieve. Even a full-time pastor can have a business. Kò mí ìpọ́hùn ló máa wà níbẹ̀ tó rán ni. Okay. You must have investments, all of these things. Ẹ máa wá. Èmi ti rí pastor tó yẹ pé ó ń ta mọ́tò. Like ó máa ń báwọn èèyàn ta mọ́tò ó lè post ó lè ṣe ó dẹ̀ ránṣẹ́ pastor ẹ̀ lọ. Mo ní pastor tó ní agriculture nǹkan tó ń realize monthly kò ṣe millions tó pọ̀ but a few millions. But at least kò ní tọrọ lọ́wọ́ àwọn èèyàn kò ní. ẹ ṣàtẹ́ bá fẹ́ mọ pastor yẹn ló máa lè fún ọmọ ọjọ́ ní tó bá rẹ́ ní kò ní why are you looking dull? pé ní full stop ẹ fún ní rice cutter tàbí half bag ẹ fún ní nǹkan báyìí báwo ni àwọn ọmọ yín. Okay, ẹ kọ́kọ́ gba àṣẹ rẹ kọ́kọ́ gba 100,000 yìí mo ní àwọn project kan lọ́wọ́ whatever you need but I have married 2 weeks you have to see me so I'm a bá ṣe máa brace it up business will let good in kò ní sí rírọ àwọn yẹn àwọn tí ò ní gan lọ́mọ á tún fi prophecy gba owó lọ́wọ́ òróró epo gbogbo ẹ̀ lọ́n ta wọ́n ta kúlí gan ní church nísìn
kúlí májẹ̀mú táìtù wa pọ̀ lọ àṣálẹ̀ mo fẹ́ jọba ẹ lọ jẹ́ ẹ̀ ṣé mo sọ pé mo wá láti ìdílé ọba pẹpẹ tí màá dá òsì ṣe ń gbọ́n ẹ jọba yín káwọn òjòyè yẹn sáko gbogbo kálukú lọ́wọ́. àṣálẹ̀ mo fẹ́ jọba. Ó ní agbára. 71 days fasting and prayer. 125 days off. Ta ló ń fi ògo mi gbá table tennis? Wọ́n á tún kíní ẹ̀ next week. Wọ́n ń fi ògo ọmọ mi gbá table tennis. Àwọn ọ̀yá. Ògo tiẹ̀ ní egg. Wọ́n dẹ̀ fi ń ṣàwòṣe ra wọn. Ọlọ́run fẹ́ gba egg yẹn lọ́wọ́ wọn. Kó gbé fún ẹ padà. Ṣùgbọ́n wàá claim àdúrà yẹn pẹ̀lú 20,000. Ẹ̀rọ ni. Ẹ̀yà àdìmú. Iṣẹ́ ìyanu wo ni Jésù ṣe tó gbowó kò sí? It is nowhere. It is where? Ẹ sà. Ikọ̀ tí mo fi rí sí ìsìnkọ̀ tẹ́ sọ yìí ni pé it's true. Ojú mi rí nígbà tí mo wà ní school. Ẹ sà. A ti di bàtà wòlíì mú lẹ́sẹ̀ mi. Ìwọ tó o bá ní iye báyìí wá di bàtà mi mú. Later ni mo máa ń padà máa ń wò pé wọ́n dẹ̀ nǹkan tó dẹ̀ máa sọ fún ẹni pé tí ìgbàgbọ́ rẹ̀ bá rọ̀ mọ́. Kí ló wá ṣẹlẹ̀ láti gbà yẹn? Ẹnìkan ti bèrè ní Instagram rí ní àbí mo wà nínú public transport. Wọ́n ní Christian làwọn báwọn love Ọlọ́run gan. He prays, he studied the word. Ẹ mọ̀ pé Deuteronomy chapter 29 verse 29 says, "The secret things belong to the Lord our God. But the ones that are revealed belongs to us and our descendants forever." So, mo lè receive ọ̀rọ̀ fún my potential family. Fúnra ara mi. Kò sẹ́ni tọ́lọ́run ò lè bá sọ̀rọ̀. Ọjọ́ tí mo ti ka ibi tí wọ́n ní the curtain of the temple ó wà rented, ó wà apart, ó ti ya. No need for priest. Everybody lè kúnlẹ̀. Whatever you pray, if you believe. Yes. So, anybody will fi Christianity gbá mi mọ́ àbí ẹni. Ó dà pé most nǹkan tó tún máa ń ṣẹlẹ̀ tí àwọn èèyàn máa fi ń kó sínú páńpẹ́ yẹn ni pé àwọn gan mọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dẹ̀ ti sọ bẹ́ẹ̀ lẹ́kùn. No. Then most people in church today, àbí churches, they've not really met the person of Christ. Ẹ mọ̀ kó ní bí èèyàn ṣe máa ní relationship pẹ̀lú ẹ̀ tí wọ́n mọ̀ wípé ìwọ gan máa lè bá wọn sọ boldly pé I have joy in chaos. Okay, statement in your make sense humanly speaking. Chaos mean winds, problems, debt, everything on ground. But I have joy, irrespective. Ẹlòmíì kan sọ ni kò mọ̀. Èmi experience ẹ̀ ipe joy in chaos. Anything kò ní sí pé mo wà bothered kankan mọ́. Until it is sorted. Tó bá wà bothered, tó wà worried, the situation is there. Tó bá wà bothered, the situation is there. So why not sit back? So Christianity, most people, they've not really met the person of Christ. Ẹnìkan sọ nǹkan fún mi bọ̀ mo ṣọ́ọ̀kì lọ́jọ́ ó ní ṣé mo believe pé ẹlòmíì lè wà ní church fún good 20 years kó má ti born again. Of course. Go say church goer ní relationship with God. I know a man. He's a pastor. But ibi gathering ká má kọ gathering ara wa sílẹ̀ ní Bible wí. Ká má kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀. Àwọn ìyàwó wọn àtàwọn ọmọ wọn ni wọ́n máa ń ṣe fellowship every Sunday. Wow. Kò dẹ́n ṣe ti dà. Wọ́n á bá everybody relating in town. Blah blah blah. They will fellowship together. Just like Job in the Bible. Àmì ìmọ̀ bóyá ó lọ church o. Bóyá Job in the Bible lọ sí church or anything. But bó ṣe máa ń fellowship pẹ̀lú family ẹ̀. Wọ́n á ṣe. And God will accept their worship and they are living fine. Wow. More than àwọn tá lọ fi eyín sá pillar àti pole ní church. Sà. Wàhálà náà wọ̀tá o. Christianity especially ẹ máa rí a lot online. Wọ́n ní káwọn kan fi èédú kọ́ fi kún ojú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Èmi náà rí fídíò yẹn. They are robbing the devil àbí they are kìnnìkan. Devil kan mọ̀ ní bó ti gbọ́. All those things, they are just jamborees. Church kan ni mo lọ tí mo ti gbọ́ tí pastor ti ní ara àwọn kìnnìtì mo máa ń lò. Okay, wà ní vigilance. Pastor yẹn ní scope ni pé kẹ́kọ̀ọ́ fi concentrate ni kò wà biblical. Ipe àwa ní vigil. Tí pastor bá ti notice pé àwọn ọ̀dọ́ ń jáde, àwọn èèyàn ń jáde lọ tọ̀ lẹ́mẹ̀wàá, wọ́n ń gba WhatsApp number ara wọn ta, wọ́n ò dúró sínú church.
a kàn máa gbọ́ a kàn sọ kíní kan burúkú kan tá camp everybody wàá wọlé á ní abiyamọ ò bá dẹ̀ mú ọmọ ẹ̀ sábẹ́ ní wákàtí yìí níwájú Ọlọ́run àti ènìyàn bí mo ṣe ń bọ̀ lẹ́ẹ̀kan á dẹ̀ mú mi rí iwin kan ó dẹ̀ ń fi orí jó níbi sáìdì ojú ọ̀nà chọ́ọ̀chì yẹn nìkan ni ẹgbẹ́ làwọn yẹn máa gbà wọlé ọmọ tí iwin bá kó wọnú ẹ̀mí ò ní gbàdúrà fún sa ẹ̀rù máa bẹ́ everybody statics ni kò sí iwin kankan lẹ́yìn ẹni wí ẹ̀. níbo kí ló wá jẹ́ tó fi ń mú mọ́ amúmirí Olúwa sọ pé ó máa ṣe o ó ti dàrú àti jẹ àti mu ni most pastors kò tiẹ̀ yé wọn gan wọn. ẹlẹ́nu mi bá rí mi báyìí within 1 minute the gift of God wọ́n rí lò but tó bá ti di pé tẹ bá ṣáà ti rí yàn wáyé á ní ok mo ti ríyàn ní Èkó rí Sister Elizabeth jẹ́ ń dárúkọ wọn lọ lójú títì báyìí bí ẹlẹ́mìí kan ṣe lọ bá wọn nìyẹn àwọn ló máa wọ white yẹn sọ pé ẹ̀dẹ̀ mọ̀ pé Yorùbá máa di Yorùbá ìgùn ní ọmọ ènìyàn báyìí lèmi wọ́n wọ̀ ọ́ kò sí nǹkan tí ìfẹ́ nìkan ló wà lọ́wọ́ mi èmi ò jẹ́ ní tí ìfẹ́ mi nìkan ló kù lọ́wọ́ mi ọmọ ẹ̀mí kò sí nǹkan kan lẹ̀ ọ́ wọ́n yìí lọ bá sísá ènìyàn ọmọ ènìyàn àmú mi rí pé ìyá tó bí wọ́n lọ́mọ ń bínú sí ọ àti ní ẹ̀kọ́ dúró tẹ láwùjọ ẹ lè sọ̀rọ̀ straight àti ní ìyá tó bí yín lọ́mọ ó ń bínú sí yín ẹ lọ bẹ̀ wọ́n nílé. pé kàn lọ bẹ̀ wọ́n nílé. mọ́mí Sister Elizabeth dẹ̀ ti kú láti bí 5 years ago. ẹni kọ́ lọ bẹ̀ wọ́n nílé. ìyá ẹni wọ́n ní lọ bẹ̀ wọ́n ó dẹ̀ ní àwọn ètò àdúrà kan tá a máa ṣe tó bá ti bẹ̀ wọ́n tán. wọ́n yẹ sọ fún wọn pé ṣé inú sàárè ní kí n ti lọ bẹ̀ wọ́n torí mọ́mí mi ti kú láti 5 years ago ẹni ẹ̀kọ́ tẹsẹ̀ mọ́rin ni. ẹ̀sà tí bá mú ọmọ ènìyàn sọ́wọ́ láàrin ibi tí ọmọ máa kọ́kọ́ na èdè yẹn kúrò lẹ́nu ẹ̀sà ìwọ ọ̀sìnwín people. ẹ̀sà if I receive any prophecy òun bọ̀ wá confirm nǹkan tí mo ti gbọ́ tẹ́lẹ̀ ni and if you are superior in the spirit tó bá fún mi ní any message ó máa wà ńlẹ̀ títí tí mi náà fi gbọ́. ó máa wà ńlẹ̀ ni. tí mi bá ti gbọ́ ayé kí kò wúlò nìyẹn wà wá confirm nǹkan tí mo ti gbọ́ láti few days ago or few weeks ago or last year or years back wà á fi confirm ẹ̀ only in the presence of God 2 or 3 witnesses every matter shall be established. So tó bá wá sọ nǹkan fún mi mo ti gbọ́ tẹ́lẹ̀ tàbí màá ra note ẹ̀ down tí mi bá lè relate tí mi mọ̀ ń pa ẹ̀ mo gbọ́dọ̀ mọ̀ ń pa ẹ̀ in few days time or few weeks time. So mo bá ti sọ nǹkan kan pa ẹ̀ ọmọ ènìyàn mo move on nìyẹn o jẹnu ara ẹ̀ yá nìyẹn ọmọ ènìyàn tó lágbára. Wọ́n send voice note kan sí ọkọ̀ WhatsApp láìpẹ́ ẹnìyẹn ní young girl ni ó ní ọmọ ènìyàn ẹ̀mí ní kémi ó sọ fún ọ kí wọ́n fún ìránṣẹ́ tèmi ní ẹ̀bùn àti owó ó ṣàkà gbogbo ẹ̀ kí wọ́n kí ó ra aṣọ fún. ìyẹn ní voice note. ní WhatsApp bọ̀bọ́ yẹn kàn sẹ́ndì torí tí màá na ẹ̀mí yẹn kó nu ayé ẹ̀ ó ń yá wèrè. bí n bá mú ẹ. àti ẹ̀ déètì mọ́gbọ̀n wèrè as in déètì how many weeks ó ń ṣe ọmọ ènìyàn. wo wàhálà be like prophecy o. tó bá dẹ̀ sọ̀rọ̀ johnson wọ́n á ní ẹ̀ ń fi wọ́n ṣe ẹ̀yẹ. Imagine this popular prophet kamawulẹ̀ dárúkọ tí Túndé not máa post. báwo lẹ ṣe máa ní ẹ̀fẹ̀ ta different things lẹ máa ń ta. Ọlọ́run wa padà máa ta verses of the Bible fẹ́ lómi. àwọn yẹn dẹ̀ ń kó jẹ. àwọn yẹn ń kó jẹ o àwọn yẹn ń kó jẹ even learned people. heavenly key. millionaires heavenly rainbow heavenly stone heavenly kìnìkan. Ibi tá a ti máa mọ̀ ni pé an unbeliever can work and be successful. Àwọn unbelievers gan ló lówó jù báyìí. So àwọn principle kan wà tó wà applicable sí all humans. Nítorí kò ń tẹ̀lé Jésù. Tó bá ṣiṣẹ́, you are working hard and smart. You are mingling with smart people, successful people. Wàá lówó. Normally wàá lówó. So having Jesus is even beyond this planet. Ó tọ́ ni ẹnìkan sọ fún mi pé àwẹ̀ mélòó ni Bill Gates ń gbà bí àwẹ̀ mélòó ni Dangote ń gbà pé ṣé Dangote máa ń lọ sọ́jí ni àbí. That one
I still have something to say about that. Even though most of those people, àwọn ọ̀rẹ́ mi tó ti sọ fún mi rí pé ṣé Bill Gates ń gbàdúrà ni àbí ṣé wọ́n ń gbàdúrà ní China, I would say they actually have things they pray to. Sure. But neutrally, àwọn principles kan wà tó bá apply wà á rówó. Ọlọ́run. Mo ṣe ń wo Apostu Joshua Soma ní àná. He was talking about mastery. Grace can never replace mastery. Grace kò lè replace mastery. Ẹnìkan lè bùyàn ní mọ́tò lé ní ìsìn báyìí ó dẹ̀ mọ́ wá kó sínú mọ́tò wá ní Holy Spirit gbé mi lọ sí Mọ́kọ́lá iwájú táwa jókòó sí tílẹ̀ fi máa ṣe ó lọ kọ́ mọ́tò ni wàá dẹ̀ wà lọ fúnra ẹ̀ àbí kó pẹ́ni tó mọ̀. So mastery, okay, mo kíra mi ní guitar player and singer. What I'm working towards is being one of the best of all time. Tó bá kó àwọn guitar players jọ ní Ìbàdàn yìí báyìí. Àwọn tó ń play wow, ẹ get. But tó bá ní wọ́n fẹ́ mú first 10. Èmi ò ní dé first 10 tí wọ́n á fi já ọmọ ènìyàn. Torí Riaza kú lẹ́yìn Riaza. Kí ló fẹ́ lọ tẹ̀? Mastery ni, kò ní degrees. Kò pray Olúwadé wọn mú mi. Àní ò ṣe nǹkan tó ń play ni wọ́n need. So mastery, Jesus Christ is additional to our lives. It's additional. Yes, we have hope beyond the unbelievers. We have hope beyond the planet. Okay, after life, tabaku, we have a place. That's the hope. So the joy is there that okay, mo ṣe ń ṣiṣẹ́. Okay, kí ló tà fi máa lọ sí bank pé ẹ ká sọ ṣé Christian yìí tẹ́wà ní ṣe Christian mi lè save owó mi bí o. So tá bá ń jàjà religious bá ráwọn èèyàn online don búra wọn ní Christianity is the best, Islam is the best, Buddhism àbí Buddhism àbí different religions is the best. Wọ́n á béèrè pé all of these people, all of us, and transact daily. Tẹ́ bá dá bike man dúró, tẹ́ bá béèrè religion ẹ̀. Wà á dẹ̀ trust ẹ̀. Tẹ́ bá dá driver dúró, ẹ̀ ní béèrè anything pé ọjọ́ wo ni alẹ́ kan mo tẹ́jẹ́ wo license o ti assume kó mọ̀ ogun. So let everybody believe whatever they want. Sometimes èmi tún máa ń rò báyìí gan, máa ń rò wípé even all these religions, probably God is, I don't know, we can guess. Okay, bóyá God is actually testing everybody to see how steadfast each one of us will hold whatever we have gotten, àbí we have accepted. Okay, kí ló tà fi jẹ́ Christian? Èmi ń sìn báyìí torí pé wọ́n bí mi sínú ẹ̀yìn. Mo ti sọ fún mọ́mí mi rí mo ní tó báyìí inú Muslim náà lọ bí wa sí òun náà lè yàn máa defend lọ. But there are Muslims, there are Buddhists, there are different people. Tẹ́ pé wọ́n ṣe ń dàgbà imagine Buddhist tó wá meet Christ ó meet reality. Even the people tó bí sínú Christianity akọ́dà meet àwọn kọ̀ọ̀kan padà meet Christ indeed like in a special way. Tó ṣe wá believe well, tó hold on to it deeply than when they started growing up. So èmi tá mọ̀ kí ọmọ ènìyàn Jésù yìí náà ni but wọ́n ti bàjẹ́ gan, wọ́n ti bàjẹ́. So èmi ò stress ara mi mọ́ kò dẹ̀ ń ṣe do or die mọ́ o. Kò sẹ́ni tó lè fi anything kan lọ́rùn pé tó bá ti wá church o ṣe kíní kan. Mo ti lọ sí church kan rí, I was playing in the church. Tí mi bá ti ráyè lọ sí church, èmi tí mo ṣe MC, tí mo ṣe different things, I will have to go for events, I will have to travel. Tí wọ́n bá ti rí on the church, wọ́n ní you are now placing the things of the world above the things of God. Mo ní yes. Màá wá ṣe place the things of the world yẹn, màá place ẹ̀ lórí gbogbo yín, kò sí things of God nìkan. Emotional blackmailing ti pọ̀ jù ní church. Mo wá béèrè lọ́wọ́ ẹnìyẹn, mo ní can you tell a soldier to come to church on Sunday? Tó wà on duty, àbí a navy tó ń fly a plane lọ́wọ́, protecting the country. Ṣé lè sọ fún doctor tó ní láti lọ ṣe operation ní hospital lọ́jọ́ Sunday kẹ́ on here, that one is different. Mo wá sọ pé àwọn event only that one is different. Mo ní àwọn event tí mo ń lọ yẹn, mo mọ̀ pé tó yẹ pé UK ni mo ti lọ ṣe tí ó ṣe within the country. Ní complain. Ẹ kàn máa sọ níwájú ni pé so one of our sons, God helped him, he went to UK last week, he's an MC. Ọmọ torí tó ti jẹ́ Mọ́kọ́lá sí UI, ẹ bá mi play wèrè. Èmi ò gbàgbọ́. Ẹ wo wàhálà ti pọ̀ jù. Seriously, even about that church, ẹnìkan èmi àtàwọn kan sọ̀rọ̀ ní ọjọ́ Sunday kan ní
media room wa ní church wọn ni do you know pé tí n bá fẹ́ kán mọ̀ mí jù ní ṣọ́ọ̀ṣì pé okay tí n bá fẹ́ kán ẹni kóun kàn gbé pé Sunday service kan kóun kàn send bí i 100 million sí church ohun tó ń lọ kóun kàn send ẹ̀ sí wọn pé gbogbo service yẹn wọ́n lè fi pray fún wọn. wọ́n máa fi pray fún ni pastor àwa máa ṣìwé tó bá rí 100 million pastor máa ní brother ẹ dìde náà ro nígbà tí mo kúnlẹ̀ láti gbàdúrà ẹni kò ti takora wọn àmọ́ wàtá ẹ máa rí fídíò pastor remote kan ẹ mọ pastor remote náà ṣé náà wọ́n lọ sí church IPM wòlíì àgbà so ìgbà tí remote ń pray lọ́wọ́ wọ́n sọ pé ẹ̀yin tẹ́ ẹ dá 100,000 mi rántí àwọn àmọ́ ti lẹ́mọ́ ayé yín kó lọ dà alẹ́ yìí tẹ́ ẹ ti fi 100,000 rúbọ ẹ máa dìde ẹ̀yin tẹ́ ẹ dá 50,000 wẹ́ ẹ máa gòkè so lẹ́yìn tẹ́ ẹ dá 20,000 wẹ́ ẹ máa padà fẹ́ gòkè sáà ẹ máa gòkè ṣá so lẹ́yìn tẹ́ ẹ dá 1,000 ayé yín ò ní dà tí yín ti ta. No, for real ó lè funny but ó rẹ̀ pé most time ó máa ń ṣẹlẹ̀ gan ní churches mi gbà mí. Yes na ó ń bí anointing service lẹ́tí máa mọ̀. mo ti lọ program kan rí nígbà tí mo wà ní school bẹ́ẹ̀ nìyẹn ṣe bẹ̀rẹ̀ èèwọ̀ tẹ́ ò ní 50,000 jáde wá àdúrà tí wọ́n gbà fún wọn ó pọ̀ bí now wọ́n wá pè dórí ẹni tó ní 500 naira àdúrà yẹn wá pọ̀ wọ́n èmi ó ní 500 ní ẹni tó jẹ́. ẹ kàn fi 500 ní. after back now kí wọ́n máa imagine pé kí wọ́n tó pe owó yẹn a ti kọ́kọ́ gbàdúrà everybody ti gbàdúrà wọ́n ti pè àdúrà àti gbàdúrà wọ́n máa mọ̀ pé àwọn tí ò wá jáde fowó rárá ṣé àdúrà tí wọn ò ní gbà ni. For real. ẹ sà anointing service pastor ti dá ẹni tí ó ti dá àwọn tó lówó nínú church mọ̀ tó máa ń fún lẹ́bùn gan àwọn tó lè fi millions lẹ̀ 500k 200k 100k a fi òróró yẹn a fi ra wọn lórí pastor ti mọ àwọn tó ń fi millions lẹ̀ thousands of naira amú anointing oil láfi ra wọn lórí. Daddy iṣẹ́ ajé yín kó máa gbèrú sí a tún gbé òróró yẹn fẹ́ nìkan a fọwọ́ mú wọn lẹ́yìn ọ̀run a dì mọ́ wọn a sì gbogbo ẹ̀ wọ́n á fẹ́ lè kíìsì wọn torí tó bá ti di orí ẹ̀yìn tẹ́ ẹ mú èmi ní 10,000 5,000 1,500 wọ́n kàn gbé òróró yẹn sórí tébù wájú ni òjò ẹjọ́ ẹ jẹ́ ká yára torí àwọn tó wà àwọn èrò sì pọ̀ lẹ́yìn òkè káwà tán fúnra wa àwa wèrè káwà fọwọ́ tọ́ òróró fúnra wa pastor sì fẹ́ jẹ ìyàlẹ̀ after service máa ṣe fi ń tọ́ báyìí máa sì máa wòkè orí wá dòróró sí ilé ẹnu owó tí wò wúlò another scope níbi ọ̀rọ̀ owó gbígbà ni wájú ọlọ́run àti ènìyàn orí 50,000 láti máa dúró kò ní pè kọjá 50,000 yẹn tó o bá ti ní gbàgbé ẹ̀ ẹ̀yin dẹ́ ní 50,000 yẹn torí pé ẹ gba ohun wòlíì bọ̀ ire kó lọ bá yín wọn ò ní dúró 50,000 wọ́n máa gbọ́ àwọn kan fẹ́ ṣe ṣùgbọ́n orí táwọn kan ti ń rójú pọ̀ mo ti bá yín bẹ ẹ̀mí mímọ́ sá mo ti bá yín bẹ ẹ̀mí mímọ́ ṣe 25 bay in fact dórí 200 ẹ̀yin tẹ́ ẹ bá ní 200 100 naira 20 naira ẹ máa jáde bọ̀ ẹ bá wa bẹ ẹ̀mí mímọ́. ẹ bá wa bẹ ẹ̀mí mímọ́. azal now. a máa pẹ́ lórí queue ní judgement day. a máa pẹ́ lórí queue gan sa torí ìyà tí ẹlòmíì máa jẹ torí wọ́n á kọ́kọ́ play kíní kálukú fún un àwọn ọ̀rọ̀ òwèrè tó ti pa ó ti fẹ́ wọ 1 terabyte lọ́rùn wọ́n rìkọ́ọ̀dù gbogbo ẹ̀ lórí laptop májẹ̀mú wọ́n á play ẹ̀ fún. ọ̀run ti generator kì í kú. ó dẹ̀ lè parọ́ everybody akàn jòkó lọ báyà àwọn gẹ́lẹ́ kan ní you can sit down o because this one is a criminal this pastor is a foolish pastor. àwọn kan máa appear lọ́rùn sá àtòkèrè láńgẹ́lẹ́ àti máa ní alẹ̀ pẹ̀pẹ̀ sórí láti fi tí mo fẹ́ wọ́dà ẹkúnlẹ̀ kẹra máa rákò bọ̀ bẹ́ẹ̀ wàá sì jẹ. àti ẹ bá bẹ̀ mí mímọ́ azal now. Sir, know God for yourself. Know God for yourself. wọ́n yẹ kó ń tàn ẹ jẹ ṣé tẹ̀ ráwọn ṣé mo mọ̀ ẹ́ rí amọ̀ra tẹ́lẹ̀. kò yẹ ká máa force ara wa gbowó lọ́wọ́ yẹn. Why? ẹlòmíì kan wà church seeing the church as a comfort place. God bless you. láti wà kínú ẹ̀dùn kórí àwọn èèyàn brethren àwọn ẹdìyẹ àwọn ọmọ ìjọ. ẹ má bínú bóyá àwọn bí tèmi wá lọ tèmi attend sí ẹ mọ̀ pé nígbà kan tẹ́lẹ̀ tí first time bá wá bí àwọn ọmọ ìjọ ṣe máa ń ṣe sí wọn ti yàtọ̀ sí nsìn
Wọ́n sábà welcome first time àmọ́ much nsìn. Èmi mo ràn ẹ́ wá ní kí n tèmi àṣìṣe. Kálukú wàá mójútó ayé ẹ ni. Ó jẹ́ first time wo la rí rí. Ìgbà yẹn tí o bá kọ́kọ́ dé church kan báyìí, ó máa fẹ́ dàbí pé gbogbo ọjọ́ ló máa wá kí ẹ. Wọ́n á fẹ́ lè kí ìsèyàn báyìí. But yín sìn, wọ́n ti ní, do we have anyone worshiping with us for the first time? Ẹni yẹn ká ti máa wò ó láti náwó. Láti náwó báyìí wọ́n ní, oh, you are welcome, you are welcome. So look at the back, you see someone waving at you. After service, don't go and meet him. Yeah, so let's sing the closing. People around him just congratulate him. Ẹ máa rí ẹlòmíì first time ààrẹ ní left mi yìí lájòkó báyìí. Àwọ̀ òkè. You are welcome. First time àlá tó fẹ́ máa náwó sí wa. Báwo ẹni yẹn báyìí gbé? So ìyá wèrè. Èmi mo dá church. You are welcome kó jòkó. First time àwọ̀. Ó dé lè jẹ́ nǹkan tó gbé wá, ó ní di love, ó ní di. I thank God for my church. There's a home there. Wow. The Stone Church in Yagoku. Wow. Total Man Assembly. Lọ́pọ̀. They will welcome you. The Mowuri family there. Wow. You know, beyond the scriptures, beyond church, life matter. Majosoro. Afa, me Nikobai. Okay. God bless you, sir. Mo ti. Ó dà pé àwọn kọ́kọ́ máa ń ṣẹlẹ̀ tí àwọn èèyàn tètè observe. Táwọn èèyàn ti observe that when it comes to church, even in Ibadan, in anywhere, people go to all this modern church than during service on Sunday than any other church. Tẹ máa rí tèrò pọ̀ bóyá wọ́n ṣe sọ́jí ni. People go to all this modern church because I think they see more connections. The music of the church must be good. Ẹ mọ̀ pé lómi wà. Ẹ mọ̀ pé music, ọwọ́ tẹ́lẹ̀ omi fi mú music, wọ́n wà affect wọn. Music of the church ló ń jẹ́ kẹ́lò mi stay from January to December. Ó lè má rí miracle kankan ò bọ̀ music yẹn ṣá. Okay, imagine tó fẹ́ gbọ́. I need thee, oh I need thee, every hour I need thee, oh bless me now my saviour. Ẹni àti díjú lọ. I come to the addition the preaching fún. Kíni tó ti gbọ́ yẹn? Ó ti wà okay. Kíni tó ti gbọ́ yẹn? Ó ti set here for the week. Jesus. Ìgbà yẹn ló wá lọ sí àtẹ́lẹwọ́ sí àkúbà. Tó bá kọ Jésù já sẹ̀kẹ́sẹ̀kẹ́ mi. Akọ̀wé òkè mo dáràn. Sunday service. Ẹ á dì sí sẹ̀kẹ́sẹ̀kẹ́ mi lélẹ́yìí. So mo wà lára àwọn tí music of the church máa ń the music, the word. I've been to church tí mo lọ fún yàn lọ́rùn ike àṣebáyé pastor church gan lówó oya pastor church gan feed pastor church gan feed almost everybody. Wow. Oya millionaire pastor church ó ní business there business tí wọ́n bá after church ó ní nǹkan tó ń mójútó during the week wọ́n ṣe liability so bó jẹ́ full time pastor yẹn tó wá lọ da àyàdé àpáta. wọ́n ti mọ̀ wọ́n gan kó ṣe pé èèyàn 5 tó lè fún wa ní sìmẹ́ǹtì 7 èèyàn èmi sọ pé kò dáa o. It's good to contribute but tó bá ti di cutting mat tẹ bá ti fọ́ sí i ó yá mọ́mí kìíní ó yẹ kẹ́yìn náà dá sí i ó yẹ ẹ̀ẹ́dẹ̀ mú àpò ẹ̀ ń táìmù yẹn. mo ti lọ sí church tó yẹ pé wọ́n need ẹja imagine wọ́n need 3 million naira. Okay, when I was in Lautech àwọn kan ti lọ sí program kan rí wọ́n fẹ́ lọ sí outreach wọ́n need be 3 million naira or 2 point something million naira. Man kan wá jókòó ó ń drive lọ ó kàn yà wọlé to fellowship ó kàn check 5 million naira. Wow. Wọ́n dẹ̀ ní 3 million naira ó kàn lọ jù sí ó fún ọṣà kan ó ní please don't tell anyone that I'm the one. Wow. Ọṣà yẹn kàn lọ drop ẹ̀ valid check only we've seen 5 million naira we've seen everything and we've seen excess but beyond that sometimes sacrificing and be woman to drop the only penny to ní àbí from her heart. So motive ń gbà mí to drop it. Only if you want to, you are led or you feel led or you love to be a part of it. Okay. Because it will be useful for other things. You can still contribute. But honestly speaking, we have more than enough. Wow. So I've been to churches tó yẹ pé mo ti lọ sí church kan tó yẹ pé reverend yẹn
mo close mọ́ reverend yẹn díẹ̀ wọ́n need 10 bags of cement reverend yẹn ni myself and my family à ń fi 8 ilẹ̀ so 2 yòókù yẹn mi mọ̀ ṣe máa pín mọ́ra yín lọ́wọ́ kí n fọ́ gba gbogbo blessing ẹ̀ mọ́ yín lọ́wọ́. ẹni yẹn gan lè ra gbogbo 10 yẹn. Ó ní kẹfì just for you to be a part of it. èmi àti ìyàwó mi fi 8 ilẹ̀. Wow. 8 yẹn instant ni wọ́n ti transfer owó ẹ̀. Our pastors go on salary now. Sure. They have their business. Àmọ́ lọ mú ipò wá lọ mú yọ̀ wá ẹ̀ sá. A máa kọ́kọ́ na ara wa wájú géètì ilé. It's a whole lot. I think the best idea ẹlòmíì adé sọ pé Ọlọ́run sọ pé kó má ṣiṣẹ́ kankan. Jẹ́ ntọ́lọ́run bá ti sọ fún ẹ pé kó má ṣiṣẹ́ kankan tó dẹ̀ ṣe pastor dẹ̀ má force anybody. Má force anybody. Èrò èmi yìí mi mọ̀ bóyá pọ̀ tí n bá fi lè wá níbì kan tá a bá gbàdúrà fún 70 days. Tí ìwọ tó lead àdúrà fún 70 days yẹn tó bá fi lè sọ pé mi kì í pe owó ṣùgbọ́n ìwọ tó bá ní o ti kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ èmi mọ̀. Mo ń gbọ́ nǹkan kan fi dán Olúwa wò ó ní kí ìwọ pé má ṣe dán Olúwa Ọlọ́run rẹ wò. Tó bá fẹ́ tí èèyàn no kíní ẹ̀ máa tó bá tiẹ̀ fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ mo ti wà ní program kan rí tẹ́niyẹn dẹ̀ 3 days ní revival ìgbà tó dẹ̀ yẹ ẹniyẹn dẹ̀ jáde ó ní láti ọjọ́ yìí pé ó wá ṣe analyse epo báyìí làwọn lò but everybody wá reason sí ó wá ní ìwọ tó bá lè fún wa ní nǹkan báyìí epo báyìí kò tiẹ̀ sọ pé kẹ́nibọ̀dì jáde ó ní ẹ̀kàn rí ọ̀ṣà ó analyse nǹkan tó bá wà lọ́kàn ẹ̀ sá mo ṣe wà yìí mi mọ̀ o but if God later want to use me need some special way to preach his word to go around to preach his word to go to villages do outreaches mindset mi lọ́wọ́lọ́wọ́ by humanly speaking ni wípé it will be a gathering tó yẹ pé we teach giving o but let that giving be to the people around your house your vicinity kò ṣe àwọn ọ̀rẹ́ o tipátipá àfúnyàn lọ́rùn gbà yẹn àwọn kan tó máa jẹ́ ní bí eléyìí tẹ̀sán yẹn okay this work is ongoing. Analyze this work is ongoing we actually need 10 million naira. Look at our windows. The pastor and his family already dropped 7 million naira. ìwọ gan máa wò okay. No. so mo ti tún lọ sí program rí tẹ́ pé ẹ mọ̀ bí kí wọ́n need 100,000 naira wọ́n á ti rí 80,000 just within the pastors 80,000 sharp wọ́n á ní okay just for you guys to be a part of it. ìgbà tí wọ́n wá tètè rí because sometimes ẹlòmíì ò ní lówó dání pastor yẹn wá ní okay I'm adding the remaining 20,000 naira just let's do the work so we need your presence to carry 1 or 2 things and the pastor tí o bá ti lè bless èèyàn wo tí o lè bless èèyàn fúnra ẹ̀ wàhálà ti wà o. ṣẹlẹ̀ ráwọn tí ó máa ń ṣe kínní wọ́n máa pe owó mo ti fi 50,000 tèmi lẹ̀ èèyàn méje tó bá tún lè. nídìí méje mọ́. nídìí méje mọ́. nídìí méje mọ́ then tó máa ti ní èmi sí báyìí mo fẹ́ máa wo transaction tí pastor bá ti ní mo jẹ́ ẹni àkọ́kọ́ nínú àwọn 10 tó máa fi 500,000 lẹ̀ pastor ìjà wo receipt yín sá ẹ bá ń sí yóò pay ìjọ tẹ́ ẹ bá fi lè pa irọ́ torí múlẹ̀ làwọn mi ò mo ti fi 500,000 lẹ̀ àwọn church mi ń set ẹ̀ débi pé psychologically àwọn tó jẹ́ fake churches wọ́n set ẹ̀ débi pé wọ́n máa ti ní àwọn méjì tó máa jáde pé a need àwọn tó máa fi 500,000 lẹ̀ fún iṣẹ́ olúwa àwọn ní sọ nọ́mbà àwọn sample máa jáde tàbí kéèyàn 5 jáde wá wò pé let me join them tó trigger àwọn gọ̀lúgọ̀ yòókù ọgọzọ agbórí lọ tàbí bí àgùntàn tí ra àwọn tó gba sálárì tó lọ gbé sórí pẹpẹ ó yẹ kí pẹpẹ tẹ̀lé mi lọ sọ́fíìsì sá kájọ lọ ọzù àmọ́ pẹpẹ wà lábẹ́ páànù lábẹ́ òrùlé. ó normal ìwọ tó bá wish láti ṣe o láti tó bá nígbàgbọ́ ẹ̀. ìgbàgbọ́ wo wọ́n á fowó ẹ̀ jẹ súyà ó gba sálárì wàhálà wọ́n ní àwọn fẹ́ gbàdúrà sí olúwa ní kó gbé sálárì tẹ̀ wúrí pẹpẹ bọ́ olúwa ò sọ fún ọ pé kẹjọ lọ gbẹ́ sọ́kàwé tó gbẹ́ sà. gbogbo ènìyàn bá mi náà méjèèjì sọ pé I will not be gullible. I will not be gullible. wọ́n á gbẹ́ni tí ò bá gbọ́n. wọ́n á gbá ẹni tí ò bá gbọ́n. bẹ́ẹ̀ ni
Christianity ti le jù ní Nàìjíríà yìí but kò le lọ́dọ̀ tèmi. Tí n bá ti jíǹsìn by first thing mi ń gbàgbé thank you láàárọ̀ tí n bá ti kọ́kọ́ jí báwo pé okay I'm still part of his plan nìyẹn tí mo yájú mo dẹ̀ mọ̀ ná toilet mo lè ronú mo ti move as in well I'm grateful. We commit the day o ní nǹkan tó ń lépa wàá ṣe so tọkàn yẹn bá ti wà faithful sí o dẹ̀ mọ̀ pé anybody ò lè tàn yàn jẹ èmi o mo ti lọ program lẹ́yìn ìgbà tí torí mi ti kọ́ tó ti ṣí tó ti ń fapò normally tí ò float mọ́ ẹ mọ̀ pé pọ̀ inú bàjáàjì máa ń float tọ́lákàdá nídìí àti dúró fún bíi 2 minutes àtìgbà torí mi ti settle mi ti wò pé wọ́n ní ní báyìí àwọn méje tó máa fọ́n 100,000 lẹ́ máa jókòó ni closing him lèmi dúró dè bẹ́ẹ̀ mi ní fi anything lẹ̀ mi ò dẹ̀ like time tó pè yẹn time tó bá pè yẹn ó máa ń ṣe bákan ó dàbí transaction time tí máa feel led to give to the work of God project wa kò sí project o. Sure. ẹ̀yin gan máa ti dá owó jìnnà bí mo ṣe ń wo ẹ̀rín yín. mi ò dá kọ́ bọ̀. kò dá náà. ó wá pè mí kí n fi ara mi ṣiṣẹ́ fún church like okay a fẹ́ gbégbá a fẹ́ gbáwo a fẹ́ ṣe léyìí tí má dẹ̀ ní tí bá ní mo lè dá mẹ́wàá mo lè dá owó rẹ mo lè I don't force myself torí most time faith mi ò ń lọ mọ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn tí o bá dẹ̀ ti lọ kò lọ tí ọkàn èèyàn bá ti nígbà tí mo waste owó ló máa padà rí sincerely speaking tí bá fi owó lẹ̀ máa feel bad pé owó tẹ̀ kí n fi wọ mọ́tò rèé. ẹ sàmú láì kí n bùyàn lówó èmi gan ó pè mí gan kí n bùyàn lówó ẹ máa sọ pé church mi wọn ò mọṣẹ́ tẹ́lòmíì ṣe. God bless you sir. wọn ò mọṣẹ́ tó ń ṣe. mo ti lọ church kan fún odidi 3 years wọn ò tiẹ̀ wá béèrè lọ́wọ́ mi pé okay brother what do you do? What do you do? Bó tẹ̀ ṣe connection àbí bóyá tẹ̀ lè nídìí mi fún church yẹn gan ẹ̀ mọ̀. ó yẹ ká máa relate beyond the scriptures life matters. àwọn èèyàn make it on that net and I'm actually learning a lot at the moment too. mo post kìíní kan Instagram gba kan mi if you don't work hard and smart you will stay in church all your life shouting I receive it. I receive it. I used to feel bad. Mo wo a lot land. Only one woman tó máa ń post ní IG. Ruth àbí Truth kìíní kan. Woman yẹn kò máa gbé fídíò wọn sí ibi àwọn videos. Yes. Talk true àbí ó ní bóyá máa ń kọ. Yes. Because most àwọn kan tó máa ń post ó wà irritating. The power of God is not for magic. Àwọn miracles táwa rí nínú Bible. Okay, Jesus ni, this man is not blind because of the sin of his parents or because of his own sin, but he is blind because God must be glorified through his deliverance. So, but Jesus tó ṣí ojú ẹ̀, àwọn èèyàn máa wà in awe pé wow, God be praised. Wants to know this God, wants to. Ẹ̀yin wá sọ di demonstration. Ẹnìkan tún mo tún rí ọ̀kan tí wọ́n gbé bọ́ọ̀sì nínú church wọ́n ní pastor play ball. None of you can catch this ball. Táwọn èèyàn bá ti dé bẹ́ẹ̀ ní ìsìn ẹ̀yìn display wàrà pa. Owó kan yín lọ́rùn dànù. Bọ́ọ̀ wèrè wo Christ crucified for all. Ẹ lọ wo Billy Graham dáadáa. Mi mọ̀ bẹ́ẹ̀ tí ń wò tẹ́lẹ̀ bọ̀ like ẹ search fún intentionally. Tí màá yẹn máa ń preach. Ẹ mọ̀ tó ń pè ní kẹ́kẹ́ apárẹ́rẹ́ ní ilẹ̀ Yorùbá. Everywhere will be silent. Billy Graham. He will talk about Christ passionately. Christ in the beginning of the message, Christ in the middle. He's the one that can save you. Christ crucified for all. All Billy Graham. Ó ní irun funfun báyìí. Christ crucified for all. If you come to him, you have a great hope after life. Kò sí nǹkan tó kàn pẹ̀lú náà mo ṣe sọ pé making of money kí ni àwọn business experts wà conference gbogbo yòókù. You are not going beyond scriptures. I'm a went to Lowoju. I'm a near Nikaramotogo. I can't move with the poor. I am rich. Don't move with us. We invite you, tell them. Praise the Lord in the church. Church there was one more. Tell me to read over the more. Wallahi. Wọ́n mú àwọn ìyá kan lórí òkè kan. Àwọn bíi mẹ́ta ni wọ́n. Wọ́n sì máa contribute. Lórí òkè yẹn wá ti need owó. So prophet wà ó strong. Kò dẹ̀ discern láti how many years? Only that 5 million. And gbogbo ènìyàn bá mi náwó ṣe àwọn ìyá yìí.
báyìí wà máa rí handkerchief lọ́tún lọ́sì. Ìyá Adẹ̀mú mi rí pé business yìí gbèrú sí oògùn owó. Orí òkè inú igbó kan lórí òkè yẹn ni wọ́n ti rí wọn lọ́jọ́ kan in different dress entirely. Tó ń níbi occultic kìíní kan something. Orí òkè. The same orí òkè. Ọ̀nà wọn nínú igbó tó ká wọn báyìí. Like wọ́n wá everybody wá shocked, wọ́n embarrassed wọ́n wá sad, everybody wá sad. Wọ́n náà wá sọ pé kó má tó àṣírí àwọn bla bla bla. So nǹkan tẹ́ fi ń contribute látọjọ́ ìdílé. But the pastor mi bá ti rí owó. Kò ní ṣe research ẹni tó kàn ń wá sí church tó ń gbówó kalẹ̀. Church tí o bá ti talk about Christ, that's the message of the cross. Christ crucified for all, Savior of the world. If you believe in Him, you will have eternal life. You will not perish. Christ tí o bá àbí church tí o bá ti sọ̀rọ̀ nípa ẹ̀. Even also God is seeking the kingdom of God first. Unapologetically ni mi ò ráyè ẹ ti ń sọ̀rọ̀ project nílẹ̀ mẹ́wàá láti final year students. Ọmọ Ọlọ́run nìkan ló lè yọ wá. Church account pastor mi wà ń look healthy and strong. Kò dẹ̀ tí pé 21 years ago. Pastor mi báyìí he is a streamer. Ọlọ́run. Oh, I'm tired but not tired actually. So, and tó bá fẹ́ enjoy God listening, Jesus, Christianity, I can't remember that relationship with Him, you fellowship with Him in the morning, you are a partner, you have the same but belief. We can know Jesus by ourselves now. By ourselves now, it's a consciousness. Even Jesus God saying, the kingdom of God is in me. It's the consciousness. It's a consciousness of knowing and believing strongly that God is not far there anymore. God is in me. God is in me. Consciousness in me. So, gathering tó bá ti fẹ́ pààyàn lára. Gathering tó bá ti fẹ́ sọ̀yàn di wèrè ara gádàrà. Ó ti lágbára jù. Ọlọ́run máa ṣọ́ wa. So, with this comedy stuff you're doing, what are the things you do you go for events, MC? Yes. So in case people want to call you. Yes, I'm an MC. Okay. I can anchor events perfectly. I can make events memorable. Then I have a few people who work together. Okay. Yes. We'll go for church ministrations, though it will be more effective this year. Wow. Because beyond the Elisha, blah, blah, blah online, wow, I have the big dream behind it is having, dramas that teaches godly lessons, life lessons, how to live well. You understand? So, going to that extent, making movies from short movies to movies that teach people. So, are you planning of creating maybe the concerts to gather people and to give us some? It is likely coming up this year. Okay. Probably around my birthday. We are working because towards a lot of people be like seeing you performing it in their face. We are working towards it. Okay. Yes. Okay. And the Lord will help us. So, how people can reach out to you? Probably maybe a number they can call to in case they want to. Yes. Or your social media handle. Tó bá fẹ́ fi global Apostu. Káti ẹ̀ tó débẹ̀ ẹ kọ́kọ́ ṣàdúrà fáwọn olólùfẹ́ yẹn. Ẹni mímọ́ Ísírẹ́lì. Wábì kan fi fóònù yẹn ti ṣí. Pápápá. Wá kàn lé àṣẹ bíi 1 or 2. Àdẹ bíi 1 or 2. Àdẹ parẹ́. Ìwọ kan ń wò mí lọ́wọ́ kò sí bí ò ṣe ní mú ẹnìkan sá. Ó ń wò mí lọ́wọ́ tó bá lọ ra búrẹ́dì sá. Búrẹ́dì tó yẹ kí ọmọlúwàbí jẹ directly. Ìwọ máa make sure kó kọ́kọ́ tẹ̀ pọ̀. Bóyá rọ̀. Ó máa tẹ̀ kó fi lé ni. Okay. Búrẹ́dì àwa dúró bí. So that tó bá ra oní 400 kí ni ẹ máa fẹ́ tó oní 1000 by the help of omi tó máa mú sí. Mystery ni. Màá gbàdúrà fún ẹ. Àwọn kan wà ó láìkì ìrìn ju báìkì lọ sà.
ẹnìkan lè rìn láti Mọ́kọ́lá dé UI a máa sọ fún bike man àti maker kí ẹ máa lọ UI lẹ́ẹ̀lẹ́ẹ̀bẹ̀ yẹn ó ní rìn lọ sà máa ṣàdúrà fún ẹ̀ sìn lastly ẹ̀yìn kan wà tó bá lo toothpaste tán sà òun sọ kéṣì yẹn nù wàá gé sí méjì ibẹ̀ yẹn kọ́ ni problem wà tó bá gé sí méjì tán wàá kọ́kọ́ pa òkè yẹn mọ́ àti mú ẹ sọ́wọ́ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọ̀run kó tu yín sílẹ̀ àmín gbogbo ẹ̀yin yòókù náà Olúwa kó dáwọ́lé yín àmín ẹ lọ tayọ bẹ́ẹ̀ Jésù Olúwa ẹ ṣe àwọn kan máa ń kó àkàrà sínú búrẹ́dì o. ìyẹn kí ni ogun ayé wọn kí ni nǹkan tó ń. kò dájú pé wọ́n máa bá Jésù jọba tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní jẹ àwọn kíní méjèèjì yẹn lọ́tọ̀ entity fọ́ọ̀ṣì méjì lẹ tó pọ̀ yẹn àkàrà tó ti lé àwa gbé báyìí ẹnu ẹlòmíì bí ẹnu ọ̀ní ní sáà á make sure pé òun bu bread díẹ̀ àkàrà díẹ̀ pọ̀ a máa yanjú yẹn lọ́jọ́ mi. Okay, your social media handle and your phone number, sir. Yes, on all platforms I am global Apostu global_Apostu. Kí lè tẹ́ fi Apostu global yẹn sí. Apostu nìkan mo lò tẹ́lẹ̀. Okay. But I had a consciousness. Consciousness in gbogbo kìíní yìí. Kò yé yín. You know, when I started having comments from people tí o sí ní Nigeria. Wow. Ẹ dẹ̀ mọ̀ kí abroad yàtọ̀ sí abroad. Ghana yàtọ̀ sí New York, abroad méjèèjì sá. So àwọn abroad gangan New York. Ara Ghana ò ní jókòó tí Ọlọ́run o. Àyìn náà mo like ẹ lọ and try o. You know, having such people commenting, they can relate. So actually going global like that, yes. So, and I know that me playing this guitar. Sure. I'm around music content. For my music, I use Apostu Music. I have a separate page for it. Okay. I love guitar so much. Wow. You know, I've played guitar before, and someone was wowed. I think 2020 or 2021, and they gave me 155,000 naira. Wow. He said, "I love that." Yes, on that. Sincerely speaking, this is not to crack jokes. I said to the first player, "We have a mistake. We have 55,000. Let me send. 155. Let me send only. No, I know what I sent." Wow. And then 155k in 2020, 2021. So beyond that, I'm a tither. And some for ministry in No. To my local assembly. Okay. Èmi ò bá yan jiyàn bí ọ̀rọ̀ tithe náà. Many things wà tèmi ò tún ní argue lórí ẹ̀. Ẹ mọ̀ kí tá bá ti tún mú àwọn tá ní wọ́n love Ọlọ́run dáadáa. I give different arguments. Ṣé àwọn ọmọ ọjọ́ tí yín sàn ìdámẹ́wàá fún yín? Ọjọ́ tó bá dá ìdámẹ́wàá sá máa padà wá studio yín. A máa mu chivita. Ìdámẹ́wàá kẹ̀. Àtijọ́ ìwọ̀n ọ̀dá ìdámẹ́wàá. Àjẹpọ̀ níbi wọ́n ń jẹ gbogbo ẹ̀. Àwọn nìkan. Mi ò kàn ní church ni mi ò kàn bọ́dọ̀ máa lé ọmọ ọjọ́ sí ojú títì. Kí church má lọ empty. So your phone number, sir? So the number is 09071730536. Once again. 09071730536. Kó tó di pa máa lọ ẹ ṣàdúrà fún Smedia podcast. Smedia. Ṣá. Ẹ gbọ́ méjèèjì sókè kẹ́dẹ̀ gbé ẹ̀ṣẹ̀ kan sókè. Zao now. Ó rò wá o. Media yín kó lọ la àgbáyé. Àmín. Ẹ ṣá, ẹ ti interview àwọn èèyàn, ẹ ti interrogate àwọn èèyàn. Ṣé ẹ ti pe Portable David? Àti pé o. Ṣé ẹ ti lo Yongidu ni? Àwọn èèyàn ńláńlá. DJ Chicken, ẹ fẹ́ àwọn yẹn. Okay, àwọn. Wọ́n máa dàbí irú. Àwọn Nathaniel Bashi lẹ́fẹ́, àwọn Joshua Shema, àwọn Wòlé Àrólé. Ọ̀run kó connect yín. Àmín. The media will go forward. Amen. Ẹ̀yin gan máa sponsor àwọn èèyàn. Àmín. By the grace of God. Amen. Big things will come out of it. Amen. In the name of Jesus. Amen. Yes, sir. Agbe Portable gẹ̀ wọ́n já ogun wáyà yìí. Mike yín lọ ṣe nìyẹn. Àna ẹni tó wà behind camera. Ọjọ́ tẹ bá lè máa pe irú brother yẹn. Ẹ jọ̀ọ́ sà, ẹ jẹ́ kí ìyàwó yín wà ní ìrìn àjò kan. Wọ́n máa sí ilé. Wọ́n á lọ sọ pé your wife knows you love you dey want. Ògo tí wàá mẹ́mẹ́ o. A ò ní bókàdé lára partner yín. Ẹ ṣe gan ládàrọ̀ tẹ́ tí ń wò wá. Ìwọ́n tó bá enjoy program fi sọwọ́ síbẹ̀.
ẹ̀yin ọmọ ọjọ́ Apostu ẹ máa dáadáa mẹ́wàá ẹ jọ̀ọ́ òun náà wàá fi máa repo sínú àti dátà àti gbogbo ẹ̀. bẹ́ẹ̀ ni ṣá. abẹ́ láwọn kan tó ń sponsor yín ni. kò ṣe àwọn tó nífẹ̀ẹ́ rẹ̀ wà. àwọn tó ń ṣe wà. tó máa ní ẹgbà bẹ́ẹ̀ ni. ẹ̀yin ọmọ ọjọ́ tẹ máa ń comment ẹ máa dáadáa mẹ́wàá. All right, I know you have learned and you have really enjoyed this show. Do well to subscribe and kindly follow our Apostu. Thank you so much for your time. Thank you so much for your time. So, till we meet again, still your humble Stephen Adekunle. Stay blessed.